Nígbà tí àṣà wa èdè wa akínyìn ṣe dáadáa ní ṣàlàáfíà ní ẹ̀yin olólùfẹ́ wa káàkiri akínyìn ẹ̀yin tẹ̀ ń wò wá ní orí Star Times akínyìn ní Nàìjíríà ń gbé nílùú Èkó nìbàdàn l'Ákúrẹ́ l'Óṣogbo káàkiri akínyìn ẹni jẹ́ pé orí ẹ̀rọ ayélujára ni ẹ tún wà ní gbogbo Amẹ́ríkà UK Canada káàkiri akẹ́yìn náà ètò tẹ́ fẹ́ràn náà ni ètò àgbààgbà lórí amóhùnmáwòrán nígbàtí nídòní èmi ọmọ yẹn àbúrò yín náà ní ìbírò yìí láyé a tún ti dé bá ṣe máa ń dé ẹ tún ti rí pé àtún sí lábàwà wà tún ti jáde lọ gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe ní gbogbo ìgbà tẹ̀lé sọ pé ẹ̀ ń gbádùn ẹ̀ gidigidi gan pé àwọn àgbààgbà yẹn nǹkan máa ẹ fẹ́ máa rí wọn kò sí wàhálà iṣẹ́ tiwa ni iṣẹ́ táwọn yàn láàyò ni a máa bá yín gbọ́ wa a tún ti wá jáde lénìí a tún ti wà ní ọ̀dọ̀ kọ́nà bàbá wa àgbà onílù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni sọ pé nítorí ìlú yẹn fẹ́ kí bàbá yín gbé wọn wá kò sí wàhálà a máa wá wọn rí mọ̀ pé àwọn àgbàgbọ́ nílùú yẹn wọ́n ń pọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n ń pọ̀ tó àti rí wọn kò ń ṣe nǹkan tó easy nígbà tá a ṣe ti ẹ̀gbọ́n wa Adéròjú yẹn kí lẹ gbádùn ẹ̀ gidi gan torí bàbá sọ̀rọ̀ gbólóògbé síwájú ìdíbà àríṣẹ́ gbádùn ẹ̀ ẹni à ń gbọ́dọ̀ dúró síbẹ̀ ká tún tẹ̀síwájú a tún lọ bá bàbá wa Tímì Òṣùpá àdínní one bàbá àmọ́ kí yín sà ẹ̀ẹ́dẹ́ gbádùn ẹ̀ gidigidi gan tó sọ̀rọ̀ nípa bàbá sọ ní Adéròjú ìyá wa ní kò gbọ́dọ̀ dúró síbẹ̀ ń gbé ẹ̀sùn fẹ́ ká bá yín gbé onílù chief commander Ebenezer ọ̀bẹ wa a tún bẹ̀rẹ̀ títí bàbá tí wọ́n sọ pé ó wà ó àmọ́ ẹni tí mo sọ wọn gbé Nàìjíríà ń gbé lu London lọ gbé sàmọ́ tó bá ti dé ìwọ̀n á jẹ́ ká kàn sí wọn lágbára náà ní ẹ̀rí bá sí lọ tó bàdàn bá ṣe parí bàbá nìyẹn ní ìṣọ̀mọ̀ké bàbá ni bàbá wa ní àgọ́ sí wàdà bá ti dé dá parí lẹ́kọ̀ọ́ àti wàhálà pẹ̀lú bàbá wa báyìí àgbà onílù ni wọ́n àgbà tí wọ́n ti fi ìlú lílù tí wọ́n ti fi ṣe nǹkan rí tí wọ́n ti fi káàkiri gbogbo àgbáńlá ẹ wá nǹkan fìdílé bàmá màmá ẹ̀yìn ọmọ ẹ má lọ bí kọ́kọ́ ẹ máa gbádùn ara yín lẹ́yìn àtọ̀wọ́tọ̀ bàbá wa Simoni Ayelabowo àgbà onílù fún bàbá wa chief commander Ebenezer Obi bàbá o. ẹ ṣe pọ̀ God bless you. ẹ pẹ̀lẹ́ sà. ẹ ṣeun gan. ìlànà bàbá yìí sà. àlàáfíà ni o. bàbá wọn wò ó pé ojú ló ṣe rẹ́gí ni gbogbo ẹ̀ ṣé ni gbogbo ẹ̀ pé. ọlọ́run nìyẹn o. bàbá ẹ bá ń kú gan olólùfẹ́ yín káàkiri tọ́wọ́ yìí. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n nítorí pé Olúwa ṣeun àánú rẹ̀ dúró títí láéláé a dúpẹ́ gan-an lọ́wọ́ gbogbo àwọn èèyàn ńláńlá tá a ti bá ṣe papọ̀ nílẹ̀ yìí títí lọ sí Amẹ́ríkà títí dé UK ibi tí mò ń gbé a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ojú wa máa nífẹ̀ẹ́ kún síra wa lọ sí kòtò a tún dúpẹ́ pé COVID-19 ó ṣe gudugudu méje ní gbogbo àgbáyé even ibi tí mò ń gbé ó ṣe 10 níbẹ̀ ṣùgbọ́n àwa tí Ọlọ́run dá sí àwa la yege àwọn tó kù àfihàn wọn a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwa tá a wá kù kò fi kù lẹ́yìn ní òkú níwájú ní àníbá lọ gbogbo àwa tó ń dẹ̀ ń wò wá pátápátá a ní fojú sunkún ara wa àwọn tó ti gbọ́ mi tó ti gbọ́ róòlù mi nígbà tí mo ń lùlù Ebenezer Obi títí dìsìn a dúpẹ́ lọ́wọ́ yín o iná ò ní tán wọ yín o God bless you. ẹ ṣé bàbá mi olùgbọ́ àti bàbá bàbá Kásáré mú pápá àtúrà wọn olólùfẹ́ yín ó náà wọ́n béèrè pé tí wọ́n ti béèrè lọ́wọ́ atọ́fẹ́ ká ó dẹ̀ náà ṣe káwọn náà ti mọ̀ tá a fẹ́ béèrè torí pé àgbà onílù ní àwa náà kéré pátápátá gbà tá à ń gbọ́ lù àmọ́ sí dájú wà pẹ̀lú yín gbogbo nǹkan tá a bá lè gbà lọ́wọ́ yín tá a lè dì mú tá a náà lè fi sápò tá a máa béèrè bàbá Kásáré mú pápá pàṣà ọmọ bó gangan ní ìsà ibo gangan níbi tẹ́ ti tá ìtẹ́kọ̀ ọmọ bó gangan ní. ọ̀nà ìlú pọ̀ ìdí tí ìlú fi pọ̀ ni pé ibi tí wọ́n ti ń lùlù gangan ìlú tí ìlú tó ti pilẹ̀ ibẹ̀ náà ti bí mi ó bẹ̀rẹ̀ láti aláàfin Ọ̀yọ́ láti Ọ̀yọ́ lágbolé Onísọ̀nà ibẹ̀ náà ti bí bàbá mi bàbá a tún ní ilé nìbàdàn ní Olúòkú nìbàdàn ní Kúdẹ̀tì but ibi tí wọ́n bí àwa sí bàbá wa wọ́n ti kúrò nílùú yẹn wọ́n ti wá lọ tẹ̀dó sí Òkè Mẹ̀sí Èkìtì ibẹ̀ náà bí bàbá tèmi gan sí torí mi gbọ́njú mọ́ mi gbé nìbàdàn rí mi dẹ̀ gbé ní Ọ̀yọ́ rí èmi fúnra mi mo béèrè torí nílùú Òkè Mẹ̀sí yẹn tí wọ́n ti ṣe eégún Ọládùnwò láìpẹ́
torí pé mo wà ń bẹ̀. Ibẹ̀ ni èmi ti béèrè pé ẹ wà nínú ìlú yìí ìlà tó wà lójú mi yìí agboolé wa nìkan náà ti ń kọlà ìbò ló ṣe jẹ́. Wọ́n á fún mi ní story pé ibi tí àwọn ti ṣẹ̀ wá ibi méjì ni tá bá dé Ọ̀yọ́ tá bá dé Ìbàdàn fúnra mi wá gbéra pé mo ń láti mọ̀ ní 1981 mo wá láti mọ̀ bẹ̀ nígbà tí mo dẹ̀ débẹ̀ wọ́n ní èèyàn ti pọ̀ lágboolé nígbà tí mo dé Ìbàdàn wọ́n ní sísítà mi kan wà ní Ìbàdàn wọ́n ní àǹtí mo béèrè nǹkan nílé o bẹ̀ tí wọ́n ní Ìbàdàn láti wá kinní kan mo ní òkè mo fẹ́ mọ̀ bẹ̀ nígbà tí wọ́n á débẹ̀ agboolé tiwa yẹn gangan mo rí mọ̀ pé wọ́n lùlù níbẹ̀ agboolé tiwa ní Ìbàdàn agboolé Adélabú ní peculiar mess gangan ni irú ìlà tó wà lójú mi náà ni wọ́n kọ́ níbẹ̀ tí wọ́n wá ní agboolé ti kún pé àpáta ni àwọn fámìlì wa wà àpáta lódò ọ̀nà mo wá lókè ọjọ́ náà lọ́hùn mo sun ẹkún torí mo rí àwọn ẹbí mi obìnrin tí mi kọ́ rí ń bẹ̀ orúkọ bàbá mi ló kọ́ dá ó kàn pé torí gbogbo agboolé yẹn pátápátá muslim ni wọ́n ó ní alájì ẹ lálejò àti ìbéèrè ẹnì kankan ó ní alájì ẹ lálejò ọba ní talẹ béèrè òun ní ẹni báyìí Ayelabowo ó ní kò ní ìyàwó woman yẹn ìyàwó ẹ̀gbọ́n dádì wa tí mo fẹ́ lọ bá mi tí mọ bàbá yẹn gan bẹ́ẹ̀ nígbà tí mo rí bàbá yẹn báyìí ó dàbẹ̀ pọ́n gé dádì mi àtẹni yẹn sí méjì ni èmi ò dẹ̀ rẹ́ nìyẹn rí obìnrin yẹn ló sọ pé ọmọ bọ̀dá Àkànbí Onílù àwọn ni lòun wò pé tó wà nísàlẹ̀ yẹn nígbà tí mo rí bàbá yẹn lónìí bàbá yẹn kàn rí mi bá ọkọ̀ bù sẹ́kùn ni pé asọ́wọ́n bàbá yín pé kán wálé wọn wá sílé mọ́ wọn sọ pé ilé ti kún kankan àwọn ti fẹ́ yàwó lọ́hùn àwọn ti ṣe gbá àwọn ti ṣàwó so ibi tí a ti ṣẹ̀ wá nìyẹn mo mọ̀ pé Ìbàdàn ni wá nígbà tí èmi débẹ̀ but lókè mẹ́sì yẹn ibẹ̀ náà ti fẹ́ ìyá tèmi from Èkìtì ni mọ́dà mi yes ó jẹ́ bí àárín yẹn ṣe lọ àwọn ìlú tá a dẹ̀ ń lù tèmi lù lẹ́nìí agboolé wa náà ti ní torí ní Ọ̀yọ́ yẹn ìlú náà lù ń bẹ̀ wọ́n dẹ̀ máa ń ṣe àwọn ìsọ̀nà àwọn tí ń ṣe bí olóńdè nǹkan kan táwọn bí ẹ̀ṣọ́ ara nǹkan kan náà máa ń ṣe ń bẹ̀ so ó jẹ́ bí n ṣe rẹ̀. bàbá mi mo fẹ́ràn bẹ́ẹ̀ ṣe bá mi yọ̀nà ní ẹ̀gbọ́n. ó dáa ká sọ kí gbogbo èèyàn lè mọ̀ because àwọn ó máa yá àyàn lẹ́nu pé àwọn ọ̀pọ̀lọpọ̀ tí n bá sọ pé Èkìtì ni mí wọ́n á ní even ẹlòmíì á sọ pé ìlú tó ń lù yìí kì í ṣe ìlú Èkìtì torí àwọn ò rí onílù Èkìtì tó rí báyìí rí. Bàbá ẹja sọ ń pa ìlú tó lè kó tí bá ṣe máa ń bá irú yín tí à ní jẹ́kẹ́ làwọn lọ́yẹ̀ nípa ìlú lílù torí pé iṣẹ́ tí èèyàn láàyò ní tẹ́lẹ̀ ti ṣe débi tí èèyàn ń ṣe nǹkan dé ní ti dáadáa. Bàbá ìlú lílù tá à ń sọ yìí fẹ́ kẹ́ bá wa ṣe ẹni òlù ń lo iṣẹ́ ṣe kọ́ ni iṣẹ́ yìí náà wá tún padà kọ́ ni àbí báwo ni mi kọ́ rí even ọmọ mi tó wà níbi tá a ti ń ṣe interview òun náà ò kọ́ lù rí even mi mú lóde èlò rí èmi ti travel tí n padà wá sílé tí mo rí tó gbèlú tó ń lù torí mi ti ń ròǹgbà kan pé bẹ́ẹ̀ mi ṣe ń lùlù tó yìí ṣé ǹjẹ́ màá rí ọmọ tó máa lùlù bíi tèmi. Bàbá ṣe ẹ̀yin jẹ́ pé gbogbo èèyàn tó bá láti ìdílé onílù ti máa mọ̀ ọ́ ẹni tó bá ní stress kì í ṣe gbogbo ọmọ bàbá mi ló ń lùlù adẹ̀pọ̀ but ẹni tó bá ní stress láti lẹ̀ wá torí pé iṣẹ́ bàbá mi ń ṣe because tó bá ti di tí wọ́n fi ti ìwé kún ọ̀pọ̀lọpọ̀ ni o torí iṣẹ́ alágbe náà kà kún ọ̀pọ̀lọpọ̀ míì gan tó jó nílù nílé wọn wọ́n máa wò pé àwọn wọ́n bá fẹ́ fún wa níyàwó gan wọ́n ní alágbe lè fẹ́ fọmọ fún ìlú ó jẹ́ nǹkan tó important and then ní gbogbo ilẹ̀ Yorùbá torí ìlú lọ sóde ìbànújẹ́ rí wọ́n ń ṣòye ni o wọ́n ń sílé ni o wọ́n ń ṣòkú àgbà ni o gbogbo nǹkan tó dá láyé náà máa ibùdó wọn fẹ́ joyè ọba bá fẹ́ jáde ìlú yìí gan message ló jẹ́ ìṣe messenger to the people nígbà tán ń jagun tí wọ́n bá gbèlú lọ sójú ogun wọn ò ní lọ láì gbèlú lọ ìlú yẹn tí wọ́n bá ti lu ìlú yẹn wọ́n á mọ ibi tí wọ́n jagun dé wọ́n á mọ ibi táwọn èèyàn wọn wà pé a wà ń bí o kìnní kan o gbá ló ti gbá àwọn ìlú yẹn náà ti ń lò nígbà yí ogun bí wọ́n ṣe ń lo ìbọn tán ń lo ọ̀kọ̀ tán ń lo gbogbo oríṣi bẹ́ẹ̀ ni wọ́n ń lo ìlú náà so ìlú wà very very important ọmọ onílù dẹ̀ lèmi mi kọ́ lọ́wọ́ ẹnìkan kan mo bá lọ́wọ́ bàbá mi mo dẹ̀ mọ́ lù. Bàbá
báwo lẹ ṣe ṣe kékeré nítorí ẹ náà ṣe pàtàkì mi ìfẹ́ ká tí ìbẹ̀rẹ̀ nígbà tó di pé ẹ ti dolókè káàkiri báyìí ìlú lílù yìí báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ní kékeré àwọn ọmọ ibo ní kílẹ̀ fìlú ṣe ìgbà ó lẹ́fù wo pé ìlú yẹn ti fi ń pa tọrọkọ́bọ̀ sápò kó tẹ̀ tó di pé bóyá ẹ bá débi tó jẹ́ kó di pé ẹ fi ń pa owó ńláńlá ní kékeré yìí ṣàtẹ́tì mọ̀ lúlù báwo lẹ ṣe ṣe ń gbà rẹ̀. Mi máa ń bá bàbá mi jáde lọ sóde ìlú even mo fẹ́ lè sọ pé láti bí ọmọ kásá pé bí ọmọ ọdún kan tàbí ọdún méjì lèmi ti nílù. ọdún kan. bẹ́ẹ̀ ni tí máa ń gbé káàkiri so by the time tí mo bẹ̀rẹ̀ sí ní gbọ́njú tí mo tẹ́ni tó ń lọ òde mo máa ń bá wọn lọ sóde because mo ní interest gan débi pé gbogbo nǹkan tí mo ṣe láyé títí mo bá ń sọ̀rọ̀ ìlú ni so láti gbà tí mo ti wà bí ọmọ ọdún mẹ́ta mẹ́rin márùn even wọ́n máa ń rẹ́ǹtì mi lọ́wọ́ bàbá mi ni pé afẹ́ kí lágbájá bá wa lọ òde àwọn onílù tó kù gan wọn máa ń rẹ́ǹtì mi lọ́dọ̀ bàbá mi àkúbàtà máa ń lù yẹn èmi máa ń to mẹ́rin papọ̀ tí mo mọ̀ ọ́n lù dáadáa torí ẹ̀ pé ìlú yìí mo yà lù ó dé stage kan tí mi ti jọmọ ọdún bíi let's say 10 years wọn kì í pe dádì mi lóde mọ́ wọn á ní kó ṣá ọmọ ẹ̀ ìlà fẹ́ kó bá wa lọ sóde so gbogbo nǹkan títí dé pé mo fi lọ sí school torí mi ò kà ju modern school lọ nígbà tí mo wà nílé àfìgbà tí mo dé London yìí tí mo lọ fún more education tí mo dẹ̀ gba certificate mi business management so because mo ní interest sílùú gan even nígbà tí mo wà ní school láti ìgbà tí mo wà ní kékeré tí n bá ti gbọ́rọ̀ lù ń ta school ọjọ́ yẹn ó dópin nìyẹn àwọn student àjọ wà ní school wọ́n máa bá mi because ní school nígbà tí mo wà ní school a fẹ́ ṣeré ọdẹ a fẹ́ ṣe nǹkan kan tá a fẹ́ lùlù a fẹ́ ṣe ẹ máa bá mi bẹ̀ ọkàn mi ò dẹ̀ sí nìkan mi bíi pé ká má tẹ̀ kọ́ nǹkan kan ní school bíi pé ká máa lu ìlú lọ but adúpẹ́ lọ́dọ̀ lọ. ẹ ṣe bàbá mi dúpẹ́ bàbá ń gbà tó wá di pé ẹ ti ń lùlù ẹ ti ń lù ẹ ti di pé tọrọkọ́bọ̀ ti ń wọlé kí lẹ wá rò ṣé ilé náà lẹ wá wà ní àbí ṣé wàá náà olórin kan tẹ bẹ̀rẹ̀ sí lùlù fún ilé ń gbà yẹn àbálẹ̀ ṣe wá bẹ̀rẹ̀ kàríà yẹn kó tó di pé wá ń bọ̀ díẹ̀ kó tó di pé wá bá débi tó jẹ́ kí gbogbo àgbáyé ti wá mọ̀ yín sá. àdúpẹ́ lọ́dọ̀ lọ nígbà tèmi wà nílùú òkè tí mo wà lókè mẹ́sì yẹn dáàdì mi ò tẹ̀ fẹ́ fi mí lẹ̀ rárá bẹ̀tẹ̀ àwọn kan wà tí wọ́n ń play ní rural area wa tí wọ́n wà láti bí Aramọ̀kọ Èkìtì lọ sí Adó Èkìtì torí bàbá mi máa ń lùlù fún ọba Aládésànmí ní Adó Èkìtì àwọn dádì wa dẹ̀ kọ́lé sí Torapọ̀ wọ́n kọ́lé sí Òkèlá ládó Èkìtì so máa kan wà mẹ́wọ̀n pè ní Agbájé ó ń play jùjú ó ń lo Range Rover Land Rover ngbà yẹn Agbájé ẹni tó lùlù wa bàbá mi kọ̀ láti fi mí lẹ̀ fún ìyẹn ni wọ́n pè ní F.A. Jimmy West Fọlágbadé Àyìnlá wọ́n wà ní Bóṣeré ni wọ́n ń gbé wọ́n máa ń wá sílé every year bàbá tíátà ni wọ́n Ògúnmọ́lá tíátà bàbá Péjú Ògúnmọ́lá ilé wa ju bóyá ló ju ilé mẹ́wàá síra wọn lókè mẹ́sì yẹn àti bọ̀dá olóògbé bọ̀dá Jimoh Aliu ilé wọn omi tán pọn tap water tán pọn ló là wá láàrin títí bá ṣe ń sọ yìí ilé mẹ́rin nílé wọn sílé wa lókè mẹ́sì ọmọ ilé ọba alá ni wọ́n ilé wọn náà ti ń jẹ igbákejì ọba ní òkè mẹ́sì bẹ̀tí mọ́mì wọn ló jẹ́ mọ́mì wọn wá from Ìkàrẹ́ Èkìtì so láti gbogbo gbà yẹn náà máa ń wá ní àwọn fẹ́ mú mi lọ láti wá bá mi ṣe but mo bá Agbájé yẹn play wọ́n pè nìkan náà ní Ọlá Òjó ládó Èkìtì mo bá yẹn náà play bẹ̀tí ńgbà tí dádì mi fẹ́ kí n padà wá sílé kí n ṣá máa mo wá sọ fún dádì mi pé ẹ wá àwọn sì fẹ́ kí n lọ sí school Simoni ó ti tó gẹ́ ìlú yìí tẹ́ ẹ̀ bá jẹ́ ìlú yìí ẹ kàn déédéé rí i pé mo di criminal sí ìlú yìí ni ẹ jẹ́ kí n lò bọ̀dá mi kan wà ó wà lẹ́kọ̀ọ́ mo wá ti pe àwọn yẹn pé àwọn yẹn ló ní Ayelabowo bookshop tó wà ní Dioro bẹ́ẹ̀ ni first born dádì wà nìyẹn àwọn máa ń tàwé wọ́n á sọ fún wọn pé bá wọn ní kí n wá ẹ̀yìn tí bí ẹ̀gbọ́n mi kan náà tó wà Àyàntúndé lórúkọ wọn ń jẹ́
so ọmọ bàbá mi náà lẹ́nu yẹn ọ̀dọ̀ wọn gan ni mo kọ́ dé sí pàá lẹ́kọ̀ọ́ gbà yẹn. Àyàntúndé àwọn náà lùlù bẹ́ẹ̀ tí wọ́n lùlù mọ́ wọ́n wà ní Èkó wọ́n ń ṣe bàtà nígbà yẹn ayé wọ́n ṣe bàtà kan kó lọ sí Ìbàdàn wọ́n máa ń ṣe bàtà nígbà yẹn. wọ́n wá ní ẹ̀yin alákọ̀wé ẹ ti dé báyìí o èwo lẹ fẹ́ ṣe o mo ní ìlú ni mo fẹ́ lù wọ́n ní àwọn bọ́dà mi yẹn kedere rèé àwọn ni ọ̀rẹ́ Ọ̀kẹ́ Àmínú tó wà lọ́dọ̀ Ebenezer Obey àwọn lọ̀rẹ́ Ayọ̀délé director ó wà lọ́dọ̀ Ebenezer Obey àwọn ni ọ̀rẹ́ Lọ́rí Lawrence so àwọn bíi mẹ́rin báyìí náà ń bá rìn nínú ẹgbẹ́ Ebenezer Obey wọ́n ní àwọn ní ọ̀rẹ́ sínú àwọn ẹgbẹ́ Ebenezer Obey tí tó bá jẹ́ pé ìlú ló fẹ́ lù nígbà tẹ́mi dẹ́kọ̀ ni ó lè máa jókòó ń sìn bàtà làwọn ń ṣe bẹ̀tì ìlú ló gbé dání tó ló fẹ́ lù yìí ọgbọ́n ò la fẹ́ ta sí báyìí lẹ́nu kan sá wọ́n mú mi lọ bẹ̀ Ebenezer Obey lẹ́ni àkọ́kọ́ tí màá kọ́ chief commander Ebenezer Obey mo fi tọwọ́ dárúkọ yìí o òun lẹ́ni àkọ́kọ́ tí màá kọ́ bá lùlù nígboro Èkó yìí àwọn tí mo kọ́ bá lùlù yẹn wọ́n mọ̀ wọ́n bẹ̀tẹ̀ wọ́n kàn ń lù láàrin Èkìtì náà ti ń lù ń gbà yẹn bẹ̀tẹ̀ gbàrà tèmi dé Èkó bóyá mi rò pé mo lu ọjọ́ mẹ́wàá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tèmi wà ní school máa ń ya àwọn age mate mi student tájọ jẹ́ age mate tájọ lọ sí school tájọ lọ sí Òkè Mẹ́sì St. Stephen Modern School gbà yẹn ọ̀rọ̀ tí mò ń sọ yìí wọ́n máa gbọ́ àwọn bíi Ayọ̀ Ajéwọlé àṣìpàdé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn bíi Káyọ̀dé Adéọ̀sùn Sámbàtì lára máa ń pè wọ́n so àwọn yẹn náà lè koko nú àwọn bíi Adéjìmí Adébánjí gbogbo àwọn yẹn bẹ́yẹn àti Káyọ̀dé Adélọ́wọ̀ tí wọ́n bá fẹ́ lọ fún tí wọ́n bá fẹ́ ṣe debate èmi máa wà nú class gbogbo wa máa wà lábẹ́ shed bẹ̀tẹ̀ èmi máa wà nú class tí màá yára mi màá ya Ebenezer Obey nígbà yẹn wọ́n á mú microphone dání èmi náà gbé gángan dání màmá lò nígbà tó bá débẹ̀ wọ́n pe teacher kan ní Mr. Akun ani wọ́n ń pè ẹ́ ṣebí wọ́n ni captain tí ó jẹ́ band captain àárí ẹ kinní kan wá yára ẹ síbi ta ló wá rí ẹ báyìí wá ní ohun tèmi fẹ́ ni mò ń ṣe yẹn kinní kan mo ṣe bẹ́ẹ̀ gbà yẹn. nígbà yẹn. mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nígbà tí mo dẹ́kọ̀ Ọlọ́run gbà á ó dẹ̀ rí bẹ́ẹ̀. ìyẹn ni pé kẹ́ tó kú rẹ ti nífẹ̀ẹ́ chief commander Ebenezer Obey gbà yẹn. mi gbórin méjì ó pọ̀ jù àwọn ni máa ń gbọ́ nígbà yẹn àwọn ìgbà tí mo tún wá dé Èkó àwọn bọ́dà mi tí mo lọ bá olólùfẹ́ Ebenezer Obey náà ni wọ́n so bó ṣe lọ nìyẹn àwọn lẹ́ni àkọ́kọ́ tí mo kọ́ bá play. bàbá ń jọ tó wá di pé bóyá mo fẹ́ torí àgbààgbà ní bẹ́ẹ̀ ṣe sọ yẹn mo fẹ́ kẹ́ túbọ̀ àmọ́lé nígbà tó di pé wọ́n ní lọ bá bàbá kọ̀mándà o tó di pé wọ́n wá mú yín ẹ wá débẹ̀ báwo ló ṣe rí lára yín gbà yẹn ẹni tó yẹ pé ẹ fẹ́ràn girigiri tó wá di gbọ́ tó wá mú yín lọ́dọ̀ wọn ẹ bá jẹ́ kàn ara lè mọ bíjọ́ yẹn ṣe rí gangan. ọjọ́ ayọ̀ gbà lọ́jọ́ yẹn jẹ́ o because mo rí pé iṣẹ́ ni tí mo ti ń gbọ́rọ̀ ẹ̀ nìyí tí wọ́n ti ń tí gbogbo ayé polongo ẹ̀ tèmi gan náà ti ń polongo ẹ̀ láti rírí mo rí mo tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ò ṣe o ibẹ̀ ni mo ti mọ̀ pé ìrìn àjò yẹn máa dáa because lọ́jọ́ yẹn lọ́hùn wọ́n ń ṣe practice lọ́wọ́ wọ́n wá ní bàbá mi lẹ́tí lọ bá wọn gbà yẹn àdúgbò wo ni níbo Pápá Àjàó ní number 8 Odùsínà street ní Pápá Àjàó ibẹ̀ mo lọ bá wọn ibẹ̀ ní the first building wọn tán ní lẹ́kọ̀ọ́ ní lẹ́kọ̀ọ́ ń gbà yẹn ó gbà tí mo débẹ̀ wọ́n tẹ̀ ti kọjá lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi ẹ̀lẹ́ o alàgbà báwo ni o ẹ̀lẹ́ o wọ́n rò pé bóyá mo wá kíyàn because àwọn èèyàn máa ń pọ̀ rẹpẹtẹ tán bá fẹ́ bóyá wọ́n lálejò àbí nǹkan bẹ́ẹ̀ wọ́n bá ní Lawrence bá lọ pè wọ́n pé mo rẹ̀ ti lọ bá bọ̀dá mi yẹn ti mú mi lọ sílé Lawrence wá ní kí n wá báwọn máa ṣe practice lọ́la alájì tó kọ́kọ́ lùlù fún kọ̀mándà alájì Mutiu kékeré wọ́n fẹ́ lọ Mẹ́kà ní yíyà yẹn wọ́n á wá ẹni tó máa replace wọn máa yẹn wá sọ fún mi pé tí n bá lọ́kìkú àwọn onílù kan dẹ̀ ti wá síbẹ̀ wọ́n ní kàn ṣe interview fún wọn wọ́n ti wá but láti àárọ̀ torí pé mi mọ mo ṣe yẹn dé Pápá Àjàó láti àárọ̀ ni mo ti ń yípo yìí mo ti ń pò yìí bẹ́ẹ̀ mi gẹ́ẹ̀tì bẹ̀ ìgbà tí wọ́n á padà lọ sílé ní bọ́dà mi ní kí ni mo wá fẹ́ máa dúró ṣe léṣìn àwọn ní kí n lọ bì kan mo dẹ̀ ní ṣé mi ṣe lọlé ẹni mo tún sì náà bẹ̀ bọ̀dá mi tí wàá mú mi lọ sí ilé ẹni yẹn
ẹni yẹn ló wá mú ọmọ ẹ̀ obìnrin. ẹ má bínú bàbá mi ta ni Lawrence tẹ dárúkọ. Lawrence Olówóyọ̀ ìkànnù Ebenezer Obey international brothers wọ́n jọ jẹ́ foundation member ni àti Lawrence àti Ayọ̀délé director àtàrí gidi wọ́n kọ́lé sí Olúṣèṣì street lẹ́gbẹ̀ nísìn lọ́wọ́lọ́wọ́ so àwọn náà ti kú o torí bọ̀dá gidi náà last year náà ṣe kú so àwọn yẹn lọ mú mi bá nígbà táwọn dẹ̀ wá rí mi lọ́mọdé bó ló ti lọ látàárọ̀ mo ní ìmọ̀nà ní ìkíní kan wọ́n ṣe lọ pé commander wá pé commander ẹni tí a ní a fẹ́ mú wá láti wá àwọn ok ó yá wọ́n ní wọ́n pè nìkan ní Jimoh engineer wọ́n ní wá Jimoh sẹ́ẹ̀tì speaker kan àti kìíní kan síbẹ̀. ẹ̀rù tí ń bà yín gbà yẹn. ẹ̀rù ń bà mí o torí ẹni tí gbogbo ayé ti ń gbọ́ kí ni mo fẹ́ lù lójú ẹni báyìí nìyí. wọ́n bá ní kí n lùlù alàgbà wádẹ̀ lù ọdún díẹ̀ wọ́n wá ní orin àwọn kan ti wà bóyá mo lè lù síbẹ̀ náà wá ní kí n play Romero Jeje. èrò mi ròjèjè òjèjè ẹ bá ń kí ìyá mi òjèjè iṣu tó fi sílẹ̀ o òjèjè ewùrà tó kàn gógó òjèjè ọ̀gá òjè ìlú délẹ̀ ó ló that's okay that's all right. ìkọ́ṣẹ̀lẹ̀ inú yín pé yes. mo ti débẹ̀ síbẹ̀síbẹ̀ náà èyí tí mo fi join wọn tán gbà mí ní ọjọ́ náà lọ́hùn ó tó ọdún mẹ́ta kí n tó fọwọ́ kàn lù padà. kò yé mi bàbá kò yé mi o ẹ bá mi tuntun ẹ ti lùlù yẹn gbà bàbá ní. mo ṣe practice wọn ló wà òkè but nígbà tí wọ́n ní kí n máa wá instrument ni mò ń kó torí ìlù kan ni wọ́n ń lò Alhaji Mutiu ló dẹ̀ ń lùlù ẹyọ kan yẹn bẹ̀tẹ̀ nítorí pé òun fẹ́ travel nígbà yẹn bóyá wọ́n tún cancel travel yẹn ni travel mọ́ ni bóyá wọ́n cancel ẹni tí ẹ mọ̀ pé ọ̀rọ̀ Mẹ́kà bóyá wọ́n ní wọ́n cancel or something like that so wọ́n bá ní kí n ṣá máa wá mo dẹ̀ wá torí tó wù mí ni láti ṣe mí kọ̀ ehun mainland hotel a máa forí ru speaker gun bó ti ga tó ni toró wù mí ọdún kìíní ọdún kejì ọdún kẹta mo kó instrument náà ni bẹ̀tù mo máa ń tẹ̀lé wọn lọ kódà nígbà yẹn lọ́hùn Alhaji Mutiu yẹn èmi mo máa lọ ń fọ aṣọ ẹ̀ tí mo ń fọ mọ́tò wọn nígbà yẹn wọ́n change Beatles sí 120Y nígbà yẹn mọ́tò tí wọ́n rà lọ́dọ̀ Àríṣekọ́lá nígbà yẹn tí commander ra fún gbogbo wọn nígbà yẹn àwọn ọ̀rẹ́ mọ bó ti jẹ́ aṣáàrí pé wọ́n lo mọ́tò ní àmọ́ bẹ̀tà ò débẹ̀ a ò rẹ̀ tí ì débẹ̀ so aṣáàrùn ọjọ́ kan wájọ́ kan láwa á fẹ́ lọ play ní fún àwọn ẹgbẹ́ Abíọ́lá Ògúndòkun níwò Alhaji ò wá wọ́n retí wọ́n re mú pé wọ́n dẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ program ààrẹ Alhaji Mutiu dà ní kọ̀mọ́dá Mutiu dà ọ̀gá kan ní ẹ pé bọ́ yẹn wá kí la gbà ẹ fún bí ìgànná mo nílùú ní sa ìlú la gbà ẹ fún o mọ̀ lù báyìí mo ní mo ìjọ tí mo ṣe practice ẹ ní mo wà ókè rẹ pàkà àwa pẹ̀lú Haúsá ni Ṣàngó àwọn Haúsá yẹn lẹ́yìn ní language wọn ní Ṣàngó tell am come 2 o'clock 4 o'clock so aṣáà yìí mọ́ torí pé ó wù mí láti ṣe so à ń ṣe lọ commander wa ní lálẹ́ yìí gbogbo bó bá ti máa jẹ́ àrímù tí wà dẹ̀ sí lẹ́kọ̀ọ́ níwò la wà yìí bó bá ṣe fẹ́ ṣe. ẹ̀yin bá mọ́tò lọ sí wò ń gbà yín pé ẹ̀ ń kó speaker kí a ti kó instrument dé wò torí bọ́ọ̀sì instrument wà bọ́ọ̀sì band wà tó civilian ní láyé gbà yẹn tó gbogbo adẹ̀ ti wà nù mọ́tò tábà wọ́n ti park instrument Mercedes Benz ní bọ́ọ̀sì yẹn so tábà dẹ̀ ti dán àjà instrument park load àṣẹ everything ọmọdé bá ní lọ wá ìlú ni o so ọmọ burúkú dẹ̀ lọ́jọ́ tiẹ̀ lọ́tọ̀ bọ́ọ̀sì àwọn bọ́ọ̀sì tó máa ń mú gbó tó máa ń tẹ̀lé wa wọ́n á pààkà ara wọn sínú mọ́tò wọn lè lọ dúró síbi kan ìgbà míì wọ́n máa lé wọn ẹ máa bẹ́ bọ́lẹ̀ kéde ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kájọ lọ kí náà dẹ̀ fẹ́ lọ ṣe ń bẹ̀
kan ṣe bàbásà Abíọ́lá Ògúndèkú láti Èkó Ìbàdàn délùú ẹ̀ ni wọ́n ti mọ̀ wọ́n dẹ̀ mọ̀ pé àwọn ẹgbẹ́ wọn ló fẹ́ ṣe nǹkan àwọn ọmọ ta lóríṣiríṣi wọn pọ̀ nínú àwọn ọmọ ta yẹn ni mo lọ bá pé ẹ wá a nídìí ìlú ìyẹn kan kọ́lọ̀ foríjì bọ̀bọ̀ yẹn wọ́n pè ní wọ́bú àdìo Abẹ́òkúta ló ti máa ń wá wọ́bú àdìo ló máa ń pè wọ́bú a nídìí ó kàn bọ́ sáàrin àwọn tó ń bọ́ọ̀sì tó ń mú ẹ ìyàwó àti ẹ̀bẹ̀ a nídìí ló ń bí abónílé onílù kiri kan bàbá àwọn yẹn náà dẹ̀ fẹ́ wọlé bẹ̀ tó sọ fún wọn pé tẹ́ ẹ bá ti lè bá wa rí ìlú ẹ wọlé wọ́n ṣe gbé wa nìyẹn làbá gbéra làbá lọlé onílù àtúndìlé bàbá onílù ní àlè fọwọ́kàn lù àwọn torí pé àwọn ti fìlù rẹ́ǹtì fáwọn onífújì kan wọ́n ti kó lù àwọn lọ mo ní bàbá ẹ jọ ara mi ti wá pé máa lùlù lálẹ́ yìí wọ́n ṣáà ní lẹ́nu kọjá bàbá ẹ̀ bá ní ọmọ bó ní ẹ mọ̀ ṣàlàyé fún ọ ṣé o mọ ẹni báyìí mo ní mo mọ̀ òun gan ni bàbá mi àwọn olólùlù fún Adélékè Àrẹ̀mú ńlá Ọ̀ràngún mo níbẹ̀ ní sà ó ní kí n fọwọ́ kí n gbé yìí tí mo bá fẹ́ gbélùú ẹ tí mo lù báyìí ọmọ nílò ní ọlọ́ọ̀tọ́ bàbá bá kólù fún mi bá lọ wọ́n ti wá ń bẹ̀rẹ̀ sí ní play kí n tó débẹ̀ kò dẹ̀ sílù bẹ́ẹ̀ mi ṣe wá ń play kọ̀mọ́dà wa rò pé bóyá Alhaji ti dé ni. Ìgbà tó ń gbọ́ lulẹ̀ oníwọ̀n wẹ̀yìn kọ́rẹ́ tó lù gbogbo ohun tí Alhaji dẹ́ ń lù báyìí mo ti ń gbogbo àdúrà fáwọn tó ń sọ̀rọ̀ wa lẹ́yìn o Èdùmàrè dá gbogbo orúkọ bẹ́ẹ̀ mo ti mọ̀ nígbò tí ẹ̀ di ẹ̀kan ni kọ̀mọ́dà wa ní ìgbà táwọn wá fẹ́ announce wọ́n fẹ́ pe chairman náà fẹ́ ṣe kinní kan kọ̀mọ́dà wa pe meeting pé arákùnrin ó mọ nǹkan ṣe tó yìí láti jọ́ yìí ok now n ta máa ṣe ń sìn ni pé ibi tó ti lọ ràlù yẹn òun láti ibi tó ti lọ rẹ́ǹtì ìlú yẹn ràlù ń bẹ̀ ó lè tó bí èlò náà tá lù ń gbà náà mo máa ní kí n ra bí mẹ́rin mo wá kó wá sẹ́kọ̀ọ́ náà ni anytime tí mo ti ò bá ti pẹ́ máa play lọ tó bá dé dìde tó bá dé kó má dìde fún. àmọ́ ìlú tẹ lù ú jọ yẹn bàbá gbádùn ẹ̀. ó gbádùn alátọ́jọ́ ẹ̀ mo ti bẹ̀rẹ̀ sí ní play ọjọ́ yẹn gangan bóyá wíwá tí wọ́n wá yẹn gan lọ́lọ́run fi kọ̀yà fún mi jọ́ náà lọ́hùn mo ṣe bẹ̀rẹ̀ sí ní play nìyẹn láti gbà yẹn mo ti wọ orí stage láti máa play. nǹkan tí ètò yìí tí ó dá lé lórí ètò àgbààgbà bàbá ń sọ pé àgbààgbà kò ń ṣe pé èèyàn kàn ń fẹ́ máa ń sọ pé èèyàn kàn ń fẹ́ sọ ẹni bàbá ṣe yànnà náà gbó kínní ẹgbọ́n ṣe yànnà náà ń pé kò ń ṣe pé àwọn kàn déédéé gbàdùn lásán bí ọdún mẹ́ta lọ́wọ́ fi ń gbé spíkà tọ́wọ́n lọ àmọ́ wọ́n nígbàgbọ́ pé nǹkan tọ́wọ́n nífẹ̀ẹ́ sí one day ìjọkan máa ṣe é ṣe owó nìkan tá à ń sọ fún àwọn ọ̀dọ́ náà ó pé ẹ̀dá kò torí Ọlọ́run nǹkan tá a bá nígbàgbọ́ sí kò lè déédéé ṣe overnight àti pé níjọba ìjọ méjì ó ní bàbá sọ international authority lè ní wọ́n ṣiṣẹ́ débẹ̀ ní òkú tí ó yá kọ̀ ìṣòwò náà ń sọ yìí wọ́n wá dẹni tó wílò fún chief commander Ebenezer ọ̀bìtẹ́ pé káàkiri àgbáńlá ayé kò sí tọ́ ti mọ àbá wa náà Simoni Ayelabowo bàbá ńgbà tó wà nípẹ̀ padà bàbá ní kẹ́ lọ ràlú ńgbà yẹn rà lò ọkọ̀ tí ìnáwó balẹ̀ ńgbà yẹn ṣé ìgbà yẹn wá di pé ó wá ní ipò tẹ́ ìnáwó wà ńgbà yẹn ńgbà tẹ́ padà délé ńgbà tẹ́ ẹ ṣe aṣọ gbígbà yẹn ṣe rí pé ẹ ti lù fún kọ̀mándà ẹ wá padà délé báwo ló ṣe rí lára yín ṣe pé ọmọ tẹ́tẹ́ gbogbo ara lé mọ̀ nǹkan ní ẹ̀jẹ̀ ká mọ̀. irọ́ kọ́rọ̀ tó dayọ̀ ojú ti rí wọ́n dẹ̀ ní tí su ẹni bá ta ẹ̀yà àfọwọ́bòjẹ ni mi ò torí bẹ́ẹ̀ ṣègbéraga fún mo yìí ń ṣe nǹkan tí mò ń ṣe because mo ṣe ń lọ sílé Alhaji náà láti bá wọn fọ mọ́tò láti fọ aṣọ wọn kankan because èmi ṣe òun ni ọ̀gá but ní pé mo ní interest tí mo fẹ́ ṣe ẹsẹ̀ mo súnmọ́ wọn dáadáa so bó tilẹ̀ jẹ́ pé wọ́n believe pé enemy lèmi jẹ́ sáwọn because yes torí wọ́n wò pé ẹni nígbà tán bọ́n tí mo lù tán gbọ́wọ́ mi lórí ìlú àtìgbà yẹn láti dọ̀tà. ṣó wá níjọ̀gbọ́n tẹ́ pé ẹjọ́ lùlù pọ̀ tó yẹ pé ẹjọ́ wà lórí stage àbí ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń bá wà yẹn náà ni ṣé wíwá tí ló jẹ́ kí Alhaji kú ẹ mú fẹ́ kẹ́ ìyọ̀nà náà bẹ́ẹ̀ kó lè jẹ́ wàrà lé náà. nígbà tí ó dé stage kan tí mi ráyè lùlù dáadáa àwọn báńdì dẹ̀ pọ̀ torí a pọ̀ lórí stage ọ̀gá wa ní a máa pín báńdì sí méjì so torí pọ́n sọ pé a máa pín báńdì sí méjì ni kọ̀mádà ní èmi á máa lù fáwọn mo tí wà máa lù fún àwọn
second band because Alhaji ò change láti máa late commander dẹ̀ lóhun ò lè jẹ́ kí iṣẹ́ òun bàjẹ́ kò dẹ̀ lè lé wọn lọ torí wọ́n jẹ́ foundation member so ìgbà yẹn it was 1982 wọ́n bá ní kìnnìkan wọ́n ti ẹ̀ ń pè gbogbo àwọn èèyàn wọ́n ti ń dárúkọ gbogbo àwọn èèyàn pé kìnnìkan wọ́n ti ẹ̀ dárúkọ mi n bò pé mo wá ní wọ́n ti dárúkọ pé bá nìyẹn sí méjì mọ́tò tá à ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní kí wọ́n máa kó mọ́tò yẹn lọ àti instrument pé àwọn kan máa wà lọ́dọ̀ àwọn new instrument wọ́n máa táǹṣẹ̀ fẹ́ lò wọ́n máa ṣe pín yẹn kíní kankan gbọ́ ya mo wá pé excuse èmi ò mọ ibi tèmi wà Simoni ìwọ ló máa lù fún mi ìwọ ló máa play fún mi lẹ́yìn ìgbà tá a ṣe record fún torí mo ti ń ṣe record ńgbà yẹn àwa ṣe marriage fún Ọdẹ́gbàmí ṣe gbéyàwó ayé gbọ́ ọ̀run mọ̀ gbogbo ICC ló gbé gbà nígbà tá a ṣe tán àtúnṣe ti owó ọjọ́ tí owó la bí yẹn gangan ni wọ́n pín báàdì yẹn sí méjì so àtìgbà yẹn bẹ́tí ẹnì kan so ló lùlù tẹ́lẹ̀tẹ́lẹ̀ òde ó pé kí n lè ráyè máa play dáadáa wọ́n pín báàdì yẹn sí méjì because tí Alhaji bá ti dé tá a bá ń play ọkàn mi ò balẹ̀ mọ́ mi ò ní lè play mọ́ so commander wa ní ok ẹjẹ́ àṣebá àkúpọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹjẹ́ àdá sí méjì kẹ́yìn wọ́n wá ní kí Alhaji máa bá Yomi Taiwo lọ kí àwa kọ́lọ́nkọ́ foríjì Yomi Taiwo náà ti kú wọ́n bá ní káwọn máa lẹ́yìn ìgbà táwa lèmi wá sọ fún bàbá bá mi yànnà náà bẹ́ẹ̀ wọ́n ní kí wọ́n bá Yomi Taiwo lọ ọmọ ẹgbẹ́ náà ni Yomi Taiwo ṣé wọ́n yaṣẹ́ fún nìyẹn wọ́n yaṣẹ́ fún wọ́n pè wọ́n ní second set Ebenezer Obey second set so wọ́n ní káwọn máa wọ́n fún wọn ní mọ́tò tá a fi ń kẹ́rù tá a fi ń ṣe everything àti instrument complete instrument náà bá ní káwọn máa bẹ̀tẹ̀ mi wá sọ fún commander pé mo máa need the help wọ́n ní kí ni help tí mo máa need mo ní ìlú tá à ń lù yẹn èmi nìkan kan ò lè dá lù mo máa need ẹni tó máa back mi ó yẹ kí n máa back Alhaji ni bẹ̀tẹ̀ Alhaji ò fàyè ẹ̀ lẹ̀ èmi wá sọ fún wọn pé èmi máa ní ìdẹni tó máa back mi wọ́n ní ok tó bá ti mẹ́ni tó máa back ẹ onílù pọ̀ ń tà sunday mọ́rú kan but if there's anything happen tíṣẹ́ yẹn ò bá fi dá fault yẹn ọ̀dọ̀ ẹ ló máa bọ́ sí o ok ẹni tí mo kọ́kọ́ gbà pé kó back mi wọ́n pè ní Síkírù Adépọ̀jù ó wà ọmọ Èrúwà àwọn play fún Shina Peter ngbà yẹn èmi mo lọ bá ń lé pé mo máa nídìí ẹ o because àtijọ́ mọ́ra wa àtijọ́ mo nílù bẹ̀ tí mo mọ̀ pé ó mọ̀ lùlù ẹni dẹ̀ lè bá mi ṣiṣẹ́ papọ̀ bẹ̀ tó wọ́n ti ẹ̀ mọ̀ pé àkínṣe family because irú làtẹ́mi kọ ìlú náà kọ mi ò rẹ̀ kí n sọ ọmọ gbóòrà mi ń ṣe Èrúwà mi ń ṣe gbé làlátẹ̀ mi ń ṣayé tẹ̀ but gbogbo àwọn eré àbẹ̀ yẹn Ìbàràpá méjèèje ni mo mọ̀ wọ́n tá a lè jọ ń sọ̀rẹ́ mo á pè òun kọ́lọ́hún kó foríjì Àyàngbèmí òun ló lùlù fún Shina Peter àwọn méjèèjì lùlù fún Shina Peter mo ní kí Àyàngbèmí yẹn lọ lùlù fún Yomi Taiwo kí wọ. bàbá kí ló dé ṣe bẹ́ẹ̀ yẹn ṣé Shina Peter tó ní bínú gbà yẹn gbà tán lórí mi tẹ̀ wá mú kúrò tó ní ìdí tẹ́ fi ṣe bẹ́ẹ̀ ni. irọ́ ṣe mọ̀ iṣẹ́ yìí bá a ṣe mọ̀ síra wa àwọn yẹn lọ sí ọ̀dọ̀ Shina Peter ni iṣẹ́ tiwọn ó pọ̀ ju iṣẹ́ tí Shina Peter fẹ́ ṣe lọ because afro juju music ló ń play àwọn ìjìnlẹ̀ lù ní àwọn yìí lù tí mo dẹ̀ mọ̀ pé wọ́n lè ṣe dáadáa so kì í dẹ̀ sí àwọn nìkan náà ló wà ń bẹ̀ àwọn tó fẹ́ bá Shina Peter play náà wọ́n pọ̀ níbẹ̀ tó jẹ́ pé wọ́n lè lùlù náà because wọ́n kàn fi wọ́n fà wọn kan ṣe extra àwọn náà dẹ̀ mọ̀ lùlù dáadáa mọ́ instead ìwọ náà kúkú wá kó di bí ìmú ìyẹn ó tẹ̀ lóhùn ò lè wàhálà Ebenezer Obey kíní yìí pọ̀ òun ò lè jàjọ máa ṣe everything àwa òkè mo lè gba èèyàn 5 mo bo ní bàtà mo gba ẹni tó máa back mi Odimeni Síkírù Adépọ̀jù oníyàálù Àyànbánjí a máa ń pè lákìlápá bàtà Yẹ̀kínní Àyànsíjì mo gba ẹni tó máa play accord fún wa wọ́n pè ní Akim
ó wà ní Germany nsìn so àwọn márùn. bàbá mi ọmọ ẹbọ àwọn èèyàn ń bẹ̀ ń gbà yẹn táwọn náà ń lọ wọn lù yìí ni ẹdẹ ẹni ẹgbọn àwọn èèyàn báwo ló ṣe ṣe ní captain gbà yẹn ni mo ṣe captain department tèmi wà mo ṣe fẹ́ kó rí nìyẹn because wọ́n ṣe ní faransé ńgbà yẹn bẹ̀tí ńgbà tí commander rí mo pé àwọn nǹkan tí mo mú wá yìí idea tí mo mú wá ó ṣiṣẹ́ pẹ̀lú tó ń lọ because ńgbà yẹn tá máa ń play pẹ̀lú commander ó lè jẹ́ aago 4 ìdájí láti máa ní àwọn èèyàn lè níyàn bẹ́ẹ̀ bá lọ ságbo òbé ní ráyè jó dáadáa èmi dẹ̀ máa lọ ságbo sọ̀ní tí àmìyù alájì tí àmìyù ẹ̀gbọ́n mi yìí àwọn ló máa ń lùlù pẹ̀lú sọ̀ní àti rasaki aládòkun rasaki òkunlọ́lá òun náà wà lamẹ́ríkà ń sìn tó ṣe wá ṣe marriage fọmọ ẹ̀ ní February so kí aago 4 yẹn yóò fẹ́ kó jágo 4 yẹn náà káà náà ṣiṣẹ́ mọ́jú kì í ṣe pé bóyá bẹ̀tì commander bá ti wò bí àwọn bẹ̀tì ńgbà tèmi débẹ̀ gbogbo àwọn onígìtà àtẹ̀jẹ̀ commander tẹ̀ pè mí ń jọ́kọ̀ pé àwọn onígìtà yìí because wọ́n pè máa kan ní Paul Tao òun náà kì í gbé Nàìjíríà ni but eré àṣàdì ẹ ló ń gbé tó nígbà tán mú wá ó ń play jakujaku gìtà kò dẹ̀ gbọ́ Yorùbá kò gbọ́ nǹkankan ẹni tó tún mú wá tó jẹ́ bassman is from Togo kò gbọ́ Yorùbá táàrin wọn tán àǹtí máa ta irinṣẹ́ yìí gbà ní Nàìjíríà. ó wà gbogbo ẹ̀ ló wà bẹ̀tì ẹ̀mí pé international brothers ní commandant sọ pé kò lè lé wọn kò lè bọ̀ tí nígbà tèmi ti dé tèmi náà dẹ̀ ti pé mo ti lọ wo bìkẹ́ bá wo orí stage sàn nígbà yẹn iṣẹ́ kún bẹ̀. iṣẹ́ owó ẹni keyboard tó tún máa gbà ṣẹ́gà ọmọ Ghana ni commandant wa pè mí pé wá Simoni sórí gbogbo àwọn tí mo gbà yìí tó máa play yìí nítorí mú kéèmì náà gbàyàn 5 nìyẹn torí mo pé tí a bá ń play kíní yẹn tó bá jẹ́ pé n tá à ń bá bọ̀ tẹ́lẹ̀ orí ibẹ̀ la máa wà a kàn máa wà lójú kan náà ni ó dàbí ìgbà tí Wasiu Ayinde tó change gbogbo ìlú ẹ̀ sí keyboardist everything èmi náà change ẹ̀ instrumentalist nìkan èmi náà change ẹ̀ sí pé ẹ wò ẹ jẹ́ kéèmì náà ṣe ọmọdé gbà mí láàyè a dẹ̀ ṣe ó work gbogbo àwọn tí mo gbà yẹn oníkálukú division of labour ni èmi ni mo ti ń pààkì instrument tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo wá dẹni tó select àwọn èèyàn pé ẹ ṣe báyìí department tèmi títí mo fi kúrò ńbẹ̀ kò mẹ́hẹ̀rí tó àwọn àtàjọ ń lùlù ọ̀rẹ́ dẹ̀ ni wá títí dè ní ilé ni àjọ ń sọ̀rọ̀ mi ò rí pé bóyá torí pé mo jẹ́ ọ̀gá pé kíní kan even mo tiẹ̀ máa ń lọlé wọn àjọ máa ń lọlé ara wa máa gbé mọ́tò mi máa kó wọn sínú mọ́tò ó dé stage kan ọ̀mádà ní Ayelabowo mọ́ ní sáà ṣòro àwọn people tó máa kó wá sí play kóníkálukú máa rìnrìn tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ because tán bá rí mi wọ́n ní rí wọn. wọ́n fẹ́ kó rí bẹ́ẹ̀ wọ́n ní àwọn òfin family ṣiṣẹ́ àwọn kì í ṣe ọ̀rọ̀ family kì í ṣe pa léètì o kì í ṣe pọ̀ tí wọ́n kàn ń wò ó ṣe mọ̀ ibi tọ́tẹ̀ bá ti wà ọ̀tẹ̀ wà ní music gan àwọn kan ti ń wo. ìtọ́jọ́ ń kóra wọn kiri ìtọ́jọ́ máa ń kóra wọn kúrò níjọ́ kan náà ni o. ayé yín ada so but kò rí bẹ́ẹ̀ torí ọkàn mo máa ń pè wọ́n lọ́tọ̀ ni pé wá tá a bá ti lórí stage a máa ń jà lórí stage gan tí ẹni tí àwọn èmi mú wọn wá tí kí ló ń ṣe ó play dáadáa ó ṣe kíní kan tá a bá kúrò ńbẹ̀ àtúndọ̀ rẹ̀ máa ní iṣẹ́ yẹn la fẹ́ ṣe tá a bá ti ṣiṣẹ́ but lẹ́yìn tí a bá ti débi iṣẹ́ a máa ń ṣe ni o kì í ṣe pé torí pé gbéyàn bá tẹ̀ lọ wá mọ tí yó ká fẹ́ play àlè jọjọ́ rẹ̀ èmi mọ tí ó dáadáa lórí stage ṣùgbọ́n mo máa fi ṣiṣẹ́ ni ọ̀mádà máa ń béèrè pé ṣé kí ìrẹ́ ẹ ni kì í dẹ̀ sọ tí yẹn bẹ̀tẹ̀ inú hobby mi ni tí mo fẹ́ ṣe mi dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ni ó rí dè ní ilé ni because tẹ bá sì béèrè lọ́wọ́ ọ̀gá mi chief commander Ebenezer Obiya ní Ayelabowo nínú gbogbo àwọn tá a dẹ̀ jọ kúrò kì í ṣèmi nìkan tá a fi Ebenezer Obiya lẹ̀ nígbà tí wọ́n bóyá wọ́n fẹ́ ṣiṣẹ́ gospel or something like that èmi nìkan mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé èmi nìkan mo sì ní access láti lọ lé ẹ̀ láti máa délé ẹ̀ torí èmi ò ká kún ọ̀tá mi mo ṣiṣẹ́ mo ṣe sílẹ̀ kì í ṣe gbogbo ohun tí mo fẹ́ gẹ́gẹ́ bí ayọ̀ mi ni mo rí ń bẹ̀ ṣùgbọ́n mo ṣe síbẹ̀ mo dẹ̀ pàdé ayọ̀ yẹn níwájú mo ṣe síbẹ̀ because ẹlòmíì wọ́n máa ń bá ń pé mo wá sí Nàìjíríà kọ̀mándà even ẹlòmíì tẹ gbọ́ pé mo wá bá kọ̀mándà lùlù ní ọdún tó ń ṣe birthday kí ló lọ ṣe ń bẹ̀ kíní kan kò kàn yín mo wá bá ṣiṣẹ́ ni kì í ṣọ̀tá mi mo rẹ̀ bá ṣiṣẹ́ mo rẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo rérè níbẹ̀ torí mo bímọ níbẹ̀ mi ò farapa àìmọye èèyàn tó wà ní ìrìn àjò kò sí kékeré ìrìn àjò
tó jẹ́ pé kò ṣàṣeyọrí even ó kúrò ń bẹ̀ kò jẹ́ nǹkan kan mo tún kúrò ń bẹ̀ dànsákìrì ọlọ́run. bàbá Simoni mò ń gbádùn yín bàbá tábà ní ká máa mú lọ bẹ́ẹ̀ mẹ́tẹ̀ ṣe bá ṣe mú lọ inú mi ń dùn gidigidi bàbá ẹ jẹ́ wá gbé yín padà torí pé mọ̀ pé a kàn ń sọ̀rọ̀ nípa stage bẹ́ẹ̀ ṣe ń ṣe live mo wá fẹ́ dá yín padà sí ọ̀rọ̀ wọn albums oríṣiríṣi lẹ́yìn àti bàbá tẹ́jọ́ kò pọ̀ torí kò sí inú àwo chief commander Ebenezer ọ̀bẹ tá a máa sọ pé báwo ló ti jẹ́ bó dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ọ̀pọ̀lọpọ̀ àwo lẹ́ bá wọn kó máa fẹ́ kẹ́ bá mi bẹ́ẹ̀ ṣe gbé mi wọ stage yẹn ẹ gbé mi wọ̀nyẹn náà pàápàá àwọn ilégbè yẹn àwọn ta ni wọ́n ń gbé nǹkan tèmi fúnra mi gan mo gbádùn wọn gidigidi gan ẹ jẹ́ ká kọ́kọ́ mọ àwo wo lórí pé bóyá pé tọ́gbé sí rẹ́kọ̀dì ẹ bá bàbá ṣe àti pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe live àwọn ilégbè inú studio oríṣiríṣi ẹ ẹgbẹ́ àwọn ẹ̀ bàbá àwọn ará nìkan gbádùn yín. ó dàbẹ̀ pé rẹ́kọ̀dì tí mo lọ́pọ̀túnì láti bẹ̀rẹ̀ sí ní bá wọn ṣe ni òyìnbó rẹpẹtẹ àṣẹ ní one side wọn alájì ṣe side kan èmi náà ṣe side kan àti wá ṣe ọ̀nà ìgbádò ọ̀nà ẹgbàdo là ń lọ nílé òrònà àwọn ni ẹsùn mọ́ bí ọ̀rẹ́ mi mo gbé tuntun dé ẹ wá kí sọ̀rọ̀ mi ẹ wá kí sọ̀rọ̀ ó dìgbà tó o bá fọ́ọ̀rẹ́ rẹ̀ hàn mí kí n tó mọ irú èèyàn tó jẹ́ àwọn èmi ni mo lùlù nínú rẹ́kọ̀dù yẹn nígbà tí kò máa dà gbọ́ kọ́lọ̀ foríjì bàbá Samson Ogunlade ìyẹn ni captain wa ẹ̀yẹn náà a máa ń kiri pé Ògúnládé babaláyédé àfúnilóúnjẹ fògùn ìyàgbẹ́ tì because àwọn ẹ̀ burú wọ́n le ṣùgbọ́n iṣẹ́ ni torí ibi tí bàbá yẹn bá bongo náà play tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí mi bẹ̀rẹ̀ sí ní play talking drum lórí stage tí mo di pé mo wọ orí stage gan torí tèmi náà padà sórí kóńgà tí bàbá yẹn bá kó igi lórí kóńgà báyìí ìwọ gan orí ẹ̀ a máa gbóná yàyà wọ́n play gan. So nígbà tá a rẹ̀ ti ṣe àwọn rẹ́kọ̀dù yẹn láti bẹ̀ lọ ó kéré tó pọ̀ mo ṣe àwọn rẹ́kọ̀dù both home and abroad àwọ̀ bóyá 40 to 45 or 50 pàpà àwọn àìmọye yìí tá a release àwọn àìmọye yìí tó wà lọ́dọ̀ òyìnbó ló jẹ́ pé àwọn òyìnbó la ṣe fún so mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. báwo lẹ ṣe ń ṣe rẹ́kọ̀dì náà ẹ̀ tó di pé ẹ jẹ́ ká mọ̀ ṣé àwọn ìlú tẹ́ ń lù yẹn náà ṣe ti ń mọ ìlú tẹ́ máa lù ní ṣé rìhásà ní nǹkan ẹ kọ̀ fún wa ní tíbíkà. a máa ń ṣe rìhásà ṣùgbọ́n ọ̀gá mi jẹ́ ẹnìkan tó jẹ́ pé kì í kọ́ lánà àwọn tó bá ṣe bóyá wọ́n kọlù tàbí pé òbí ló máa sọ fún ẹ pé n tó máa lù bó bá ti ń kọrin tiẹ̀ tó pe àwọn olórin jọ àwọn onílù náà máa pera wa jọ àfarabalẹ̀ àgbọ̀n tán fẹ́ kọ tàbá fara because ọ̀gá mi lè jí nígbà yẹn lọ́hùn ọ̀gá mi lè jí kò sí fóònù a ní mọ́níjà kan tó yẹ kó náà máa àdírẹ́sì everybody wà tí kọ̀mọ́dà bá sùn tó bá jí a lè ṣe rẹ́kọ̀dù méjì papọ̀ tó rẹ̀ pé ìkan ò ní jọ kan kò dẹ̀ sẹ́ni tó máa kọ kì í ṣe pé àwa la kọ lórin yẹn but ibi tí àwa dúró sí ni pé orin tó kọ yẹn ìlú tá a máa lù sí ó di dandan kó bára wọn kò dáyé òde òní tó yẹ pé tá a bá ń lùlù lẹ́yìn ẹlòmíì nísìn bóyá àti ẹ̀ kìyàn lásán kò ní mọ tó fẹ́ kọ mọ́ ó máa dàrú ni á ní wọn jẹ́ kó ń flow tí ọ̀gá mi bá ń kọrin lọ́wọ́ àwọn records tá a ṣe ó bá ti ń fìkan le màá rántí àwọn record kan tó jẹ́ pé a máa fi léra wọn ni nígbà tó ní alùlù títí dé ìlú òyìnbó a bá wọn dé Amẹ́ríkà àìmọye ìgbà la bá wọn dé ìlú òyìnbó àní Ebenezer àwakọ́ Ọlọ́run ni. bàbá sì mọ̀ ní níbi tá a dé yẹn ọmọ yẹn á ti máa wọ pé èyí tó tún náà kí bàbá gbé ìlú kí bàbá pè nǹkankan fún wa bọ́ọ̀dì kí bàbá gidigidi bàbá wọ́n ti wò bàbá ẹ bá wa pè nǹkankan kọ́ ara ilé káàkiri kan ìlú wa ń bí náà ó kẹ̀jẹ́ pé mi mọ̀ pé ẹ wà báyìí náà ni bẹ̀tì ẹ bá faramọ́ bẹ́ẹ̀. wọ́n faramọ́ irọ́ tí ìwò pè gínú báyìí. ní ìtò wà ń bí tẹ bá tó wá fi ẹnu sọ ohun kẹrù ọmọ tí bàbá wà ní gbọ̀ngàn.
sọ pé Simoni Ayelabowo àwa lá nílùú wa ìgúnnu ló ní tápà tápà ló ní ìgúnnu àwa lá nílùú wa. Àwọn nǹkan tí mo fi bẹ̀rẹ̀ lú rẹ̀ ọlọ́jọ́ òní o ìbà àjùbà ká tó ṣeré rẹ́kọ̀dù yẹn la ṣe fún àríṣekọ́lá mà yẹn. So àwọn bẹ́ẹ̀ yẹn tá a bá dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ rẹ́kọ̀dù kọ̀mádà sọ fún wa pé ẹ̀yin ará bíi ẹ fún wa ní afẹ́kẹ́fì ìlú ṣe introduction wọlé à ń láti wá nǹkan torí a ti gbọ́ ohun tí wọ́n fẹ́ kọ à ń láti lọ irú ìgbà tí kọ̀mádà ṣe tó fẹ́ ṣe birthday wọn à ń jáde lọ lè ní Elédùmarè ọ ní pánpánpánpán ìyẹn kọ́ ìkan tó wà tó jẹ́ pé a play torí rẹ́kọ̀dù pọ̀ yúngbà 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 ibi tá a fi bẹ̀rẹ̀ ni pé ẹ kó mi ẹ̀rọ mi ìrọ̀rùn lọ́bẹ̀ mágí ẹ kó mi ẹ̀rọ mi torí pé n ta fẹ́ lù yẹn kí ó bá ti jáde kẹ́ máa kó mi kẹ́ máa rọ ìrọ̀rùn lọ ọbẹ̀ tán bá fi mágí sè so àwa alákan ọ̀hún àpò pọ̀ bẹ́ẹ̀ so a mọ nǹkan tí kọ̀mọ́dà fẹ́ kọ àwọn náà dẹ̀ mọ ohun tá a sọ pé kẹ́ kó mi o kẹ́ rọ mi ìrọ̀rùn lọ́bẹ̀ mágí so oríṣiríṣiríṣiríṣi ló wà bẹ́ẹ̀ yẹn even nígbà tá a bá àwọn òyìnbó tán kọrin pẹ̀lú wa ẹlúlu tó fàjò orí ara rẹ̀ ní rọ̀lẹ́ agbájọwọ́ la fi sọ̀yà ìlú àgbẹ̀tẹ̀ kò dára bó bá lè bàjẹ́ kó bàjẹ́ o abẹ́ntẹ́ ìlú ọmọ aráyé abẹ́ntẹ́ ìlú òyìnbó la ti ṣe pẹ̀lú àwọn òyìnbó ló kọrin ń bẹ̀ àwọn obìnrin àwọn kan train wọ́n dẹ̀ get nǹkan tá a fẹ́ a dẹ̀ fi polongo káàkiri because record yẹn àwọn òyìnbó yẹn ní ká ṣe kàn lè promote ẹ̀ pé ẹni tó ń bọ̀ yìí o àwọn kan many things because commander ní America wọ́n ní 52 states èmi pẹ̀lú commander èmi àti band àtijọ́ travel 39 states níbẹ̀ nínú bẹ̀ mo níyàwó mo bímọ ń bẹ̀ tó jẹ́ pé ọmọ mi wà ń lo òyìnbó dì sí bá ṣe ń sọ yìí. ìgbà tẹ̀ ń ṣe tán ẹ lẹ níyàwó lẹ bí. yes tí ó dẹ̀ ti dàgbà so gbogbo nǹkan Ọlọ́run gbà mí láyè because ó dàbí ńgbà tí mo wà ní secondary yẹn èròǹgbà ọkàn mi ńgbà náà tí mo bá pàdé bẹ́ẹ̀ tí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run misbehave mi ìdẹ̀ sálẹ́yìn wọn mi ìdẹ̀ lè rí ọjọ́ kan tí kọ̀mádà sọ fún mi pé ọ̀rọ̀ mi sú òun máa lọ but èmi kàn wò ó pé ibi tá a bá dé yìí torí mo mọjọ́ orí mi kí n tó kúrò ńbẹ̀ pé ibi tá a bá dé yìí that is why tí mo fi rọ́mọ wọn tèmi náà ṣàánú fún wọn nírìn àjò pé bàbá yín báyìí nígbà tí wọ́n dẹ̀ tún dé tán ní Simoni torí ẹlòmíì wà kò sí ní tẹ̀lé jọ ṣe papọ̀ tí àárín yẹn bá ti dàrú ẹ lè reconsider wọn kò ṣe é papọ̀ mọ́ tán pè mí ọjọ́ tí commander pè mí ó ní Simoni ọjọ́ yẹn wọ́n tẹ̀ ń pè mí èmi ò mọ̀ páwọn ni wọ́n kàn ń pè mí wọ́n ní evangelist kìíní kan àwọn dẹ̀ wà mí ta ti ń fa gay wine wà ní London ni wọ́n pè mí pé wọ́n ní evangelist wèrè wo ló tẹ̀ ń pè mí tí ò jẹ́ gbádùn yìí wọ́n dẹ̀ pa fóònù yẹn later ni wọ́n pè mí wọ́n tún pè mí that very day wọ́n wá pè mí hello Ayelabowo kìíní kan Simoni Ayelabowo chief commander Ebenezer mo ní bàbá o èmi ò mọ̀ ẹ bá ti sọ fún mi pé chief commander evangelist ẹ̀ ń fi kún yẹn ni fúndọ́nìyà oníyẹ̀yẹ̀ ó tún bẹ̀rẹ̀ tó fẹ́ sọ pé ó mọ̀ pé evangelist ó ní nígbà tẹ́mi wà lórí stage lọ chief commander Ebenezer Obey àwọn tó fi ń jẹ́ evangelist lọ́dọ̀ tí àwa chief commander ni ààrẹ ìlú gbogbo ilẹ̀ Yorùbá ni tó lọ́n bọ́ọ̀lù wọ́n wà yẹ tàríṣekọ́lá bá ń bọ̀ ní bá sọ pé àríṣekọ́lá káàbọ̀ kọ̀mádà ti gbé ókè bá dá dáhùn sí oyè dáhùn ti mọ̀
bó bá jẹ́ ọba Ọọ̀ni síjú adé bá ti síjú adé gìjì ọmọ ọba jì ó ti mọ̀ pé síjú adé sá máa wọlé gbogbo àwọn bẹ́ẹ̀ tí bá ti ń fìlú pè bẹ́ẹ̀ yẹn kọ̀mádà gbọ́lu àti màmọ́ àti mọ́níjà pé bọ́lẹ̀ ni yẹn wà kọ̀mádà ó lè bójú wẹ̀yìn pé èmi náà sọ pàwá yìí pé wọ́n ti mọ nǹkan tí mò ń sọ ájọ́ rìnrìn àjò gan. ẹ ṣé bàbá mi ẹ ṣé bàbá ẹ já sọ̀rọ̀ ń pọ̀ wọn ẹ̀ ń ṣe légbè o mo mọ̀ pé kò sẹ́ni tó máa ń gbọ́ àwo tí Commander Ebenezer rẹ̀ tí ó lè gbádùn elégbè bàbá Commander. ẹ jẹ́ bá mi sọ díẹ̀ bó ṣe máa ń gbé kinní yẹn ọmọ ta ni wọ́n ẹ bá mi sọ bẹ́ẹ̀ ṣe ẹgbẹ́ yìí mọ̀. èmi bá wọn bẹ̀ ni ṣùgbọ́n wọn elégbè ni wọ́n. mo fẹ́ lè sọ pé nínú àwọn tó ń kọrin tó jẹ́ jùjú àwọn tó lè gbé àwọn tó ń kọrin wọ́n mọ̀ra wọn but mo fẹ́ lè sọ pé mo fún wọn ní 99%. Because àwọn tó ń gbèrín bẹ́ẹ̀ ń gbà yẹn àwọn tí mo bá ń bẹ̀ kọ́ lọ́n forí jìn Ọ̀kẹ́ Àmínú òun kọrin ó tún lu ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́ tiẹ̀ wọ́n kú ní 1973 August 16 of August 1973. elégbè mélòó ni bàbá ń lò ń gbà yẹn ni Commander ń lò. àwọn elégbè pọ̀ even nígbà tá àwọn ju bíi mẹ́rin tẹ́lẹ̀ Commander kọ bẹ́ẹ̀sì fúnra rẹ̀ tó bá kọrin á tó tún gbè fúnra rẹ̀ ẹ bá ṣàkíyèsí pé ìrìn àjò láwáyé o orí gbé wa délé kiri kan Commander ní ìrìn àjò láwáyé o orí gbé wa ò délé òun ló máa kọ bẹ́ẹ̀sì òun ló máa kọ gbogbo ẹ̀ Commander máa ń kọrin àtúngbè kò dàbí ìsìn tán bá lélẹ̀ àwọn tẹ́ ẹ lérin fún tí wọ́n mọ̀ bó lẹ ṣe máa kọrin tí ò ní skátà mo orin tán lélẹ̀ bẹ́ẹ̀ Commander máa lé tó bá dá orin téèyàn ò bá mọ̀ Commander tó máa sọ fún yín pé orí pípé la fi ń ṣiṣẹ́ orin òun sọ fún wọn pé kán lísìn kan farabalẹ̀ nígbà tó bá máa kọrin yẹn lẹ́lẹ́kejì wọ́n á mú orí stage la dẹ̀ ti máa ń kì í ṣe pé ó dìgbà kan tàbá dídì jókòó pé torí pé à ń lọ play fẹ́ nìkan lọ́la o orin báyìí la máa kọ́ Commander bá rìn bọ̀ ẹ káàbọ̀sẹ̀ tó ń ṣe yẹn ó ti ń fojú rí gbogbo àwọn èèyàn tó fẹ́ ó dẹ̀ ti mọ nǹkan tó fẹ́ kọ so àwọn tó wá ń gbèrín gbà yẹn ó bẹ̀ lórí Ọ̀kẹ́ Àmínú tèmi bá wọn bẹ̀ bàbá Vasco da Gama alàgbà Vasco da Gama bàbá Tájù wọ́n sì wà wọ́n wà ní Ìrọ̀ ní Ogun State they say wọn rẹ̀ lè ṣe kán má pè mí mi ò lè ṣe kí n má pè wọ́n àwọn sì wà bọ̀dá Rigidi wọ́n ṣẹ̀kú last year ni director náà wọ́n ti kú bí 4 years ago bọ̀dá Lawrence náà wọ́n ti kú àwọn èèyàn tẹ̀ wá gbèrè mọ́ àwọn PRO wa ni wọ́n àwọn tó dẹ̀ tí wọ́n sì wà tó ń gbèrè ẹnìkan wà ní Washington sí Foli Peperempe ọ̀dọ̀ àìkè dáìlú làwọn ti wá sọ́dọ̀ wa wọ́n bẹ̀ mí bẹ̀ ni bẹ̀tẹ̀ alàgbà ni wọ́n sí àwa so wọ́n wà ní Washington sí bọ̀dá David Ọlálẹ́yẹ òun ló kọ ipò ti Ọ̀kẹ́ Àmínú yẹn àwọn méjì ló dipò yẹn mú bí máa Ọ̀kẹ́ Àmínú yẹn ṣe lágbára bó ṣe ń kọrin tó àwọn méjì ló wá dipò nìkan ṣoṣo mú Arigidi àti David Ọlálẹ́yẹ torí wọ́n ń kọrin so bọ̀dá David Ọlálẹ́yẹ ń sìn ó wà l'Amẹ́ríkà pẹ̀lú àwọn ọmọ ẹ̀ pẹ̀lú fámìlì wọn àwọn náà ò sí ń bímọ wọ́n sì wà láyé Akin Atókí òun náà sì wà òun náà ń gbére Yomi Taiwo òun náà ń gbére lẹ́yìn Commander bẹ̀tẹ̀ òun náà ti ṣaláìsí àwọn ní second band wa nígbà yẹn so gbogbo àwọn wọ̀nyẹn torí àwọn tó ń gbére ńgbà yẹn lórí stage yẹn wọ́n tó bíi 7 kì í ṣe pé ká gbé keyboard kan lẹ̀ kẹ́nìkan máa gbèrín kí olórin kan máa gbèrín kẹ́nìkan máa gbé lẹ́yìn no àwọn 7 Bọ̀dé Akínwọ́wọ́ náà ó wà ńbẹ̀ òun ló kọ bass àárín dòdò tó yẹ pé bass yẹn ò lẹ́lẹ́gbẹ́ òun náà ti ṣaláìsí Amẹ́ríkà làwọn náà wà tán kó tó di pọ́n ṣaláìsí àwọn onígìtá lọ bí rẹ́rẹ́ inú wọn ni alàgbà Monday John àwọn bọ̀dá Gabriel Adédèjì bassman Délé Akíndejú àwọn náà sì wà apọ̀ ń bẹ́ẹ̀ like 23 on stage yes torí department tèmi àwọn bíi 5 àwọn ní guitar keyboard guitar tenor solo gbogbo ẹ̀ accompany guitar gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ tó jẹ́ pé àwọn ní guitar yẹn náà lọ sí bíi 7 sí 8 so kẹsìrò tèmi onílù mọ́ bíi 5 kẹsì elégbè mọ́ ẹ wá sí elégbè mọ́ alágogo wà ń bẹ̀ Rasaki Roscoe Sand Rasaki náà ń pè Adé náà wà ń bẹ̀ ní sọ̀lọ̀ ó ń play
àwọn set mi nìyẹn nígbà tẹ́mi join wọn so apọ̀ tó lè pé oníkálukú division of labour ni oníkálukú mọ tó ń ṣe orí bàbá dẹ̀ pé ẹnìkan useless so ó dẹ̀ fi wọ́n náà àwo wọn wàá mọ̀ pé sẹ́yìn ó máa kún ni ó máa kún bámúbámú ni nígbà tó ojú tó wá là wọ́n tún wá ń double voice àwọn commander náà ló gbé system ẹ̀ wá tán double voice tó yẹ pé ẹ̀ wá kọrin yẹn á wá dàbí pé 20 èèyàn ló kọ pé wọn ní fi vibration tó lóun sì ń sí o tó yẹ pé jẹ́ pé a máa change voice wọn commander ò ní báyìí lórí ẹ̀ la real voice ẹ̀ níbẹ̀ tí wọ́n á ṣe dójú ẹ̀ so ìyẹn náà fi ń pe rẹ́kọ̀dù wọn ní evergreen rẹ́kọ̀dù míì wà sí ìtẹ́wé ẹrú àti kọrin àṣẹ operation feed the nation 1976 àṣẹ gbogbo wọn yẹn káfíńtò sí kájọ ṣe austerity 1980 bóyá 84 àbí nǹkan èèyàn ò tẹ̀ tí ì sí rárá ń gbà yẹn tá a ṣe ń pariwo ń sìn pé kinní kan ìjọba ń ṣe wọn tó lè ṣe wọ́n ń ṣe omi ló pọ̀ jọ ká lọ ká fi gúgúrú ẹ̀tẹ̀ pàṣẹ lunch ẹ ò gbàtà tí ń kọ́ ẹ ò gbàtà tí nàìjíríà yìí sì máa dùn ó dá mi lójú àádùn so nàìjíríà ò tí ì dojúrú tó báyìí ń gbà yẹn bẹ̀tẹ̀ píṣọ̀ yẹn ó dàbí ti kọ́lọ̀ ń foríjì aláàjì àgbà gbogbo tẹ bá gbọ́ rẹ́kọ̀dì the truth wọn. mo bọ̀ bẹ́ẹ̀ bàbá ẹ bá ṣe ń mú mi wọ bẹ́ẹ̀ mọ̀ kó ọyàn náà ń wò gá bàbá Simoni kan gbọ́ àwọn oríṣiríṣi mi kan ní kò ní bàjẹ́ bàbá bó ṣe yẹ kó wà nìyẹn ọpọlọ yóò ní dà ó lásìkò ètò àgbààgbà ẹ wo bá ṣe wá báyé wọn nǹkan tá à ń tẹ̀ mọ̀ tó ọ̀pọ̀lọpọ̀ wọn yóò tẹ̀ sí gbọ́ bàbá ẹ jẹ́ kí wá mú yín kò tí bá ṣe máa sọ̀rọ̀ ń pa bàbá kọ̀mándà ta ti sọ tí à ní sọ̀rọ̀ ń gbà yẹn náà gbọ́ wọn tó yẹ pé wọ́n jọ lo sáà tí wọ́n jọ lo sáà tí wọ́n pé wọ́n jọ ṣeré jùjú tí wọ́n gbé dókè làlà ọmọọba King Sunny Adé. ẹ bá wa sọ ń pa ìgbà yẹn náà torí pé kò sí bá ṣe máa sọ̀rọ̀ ń pa bàbá kọ̀mándà táà ní sọ̀rọ̀ ń pa KSA ìgbà yẹn jọ ń ṣe ni báwo ló ṣe ń rí gbà yẹn tẹ bá fẹ́ gbàwó jáde tí wàá sọ ní bá gbàwó jáde agbóríṣiríṣi nǹkan máa ń tàwọn sílẹ̀ ń fìlù sóríṣiríṣi nǹkan báwo ni ìgbà yẹn ṣe rí chief commander Ebenezer àti King Sunny Adé. mi ò lè sọ púpọ̀ níbẹ̀ but àwọn nǹkan tẹ́mi kàn mọ̀ ni pé àwọn èèyàn ló ń dalẹ̀ àwọn èèyàn ló máa ń dalẹ̀ torí mo fẹ́ lè sọ pé nínú ọdún bóyá ni commander àti Sunny ríra bóyá ọdún 5 síra wọn tán ríra rárá tá àti ẹ̀ pàdé tí ò jọra wọn bẹ̀tẹ̀ àwọn kan wà ẹlẹ́nu màrí mà jẹ wọ́n lè wà wọ́n ní chief commander owó náà fẹ́ gbà o owó ni wọ́n wà o wọ́n lè ní àwọn rẹ́kọ̀dù míì wà tó jẹ́ pé Sunny commander ò fi bá Sunny wí tó jẹ́ pé nǹkan tara tiẹ̀ bóyá lórí stage ẹ̀ ní àwọn nǹkan kan ti ṣẹlẹ̀ tó fi kọrin ẹ worú ìyá tó yìn kọ́ ọmọ tó ní kí bàbá òun tó ní òun fẹ́ gẹ̀ẹ́sì bàbá òun ká pé ìgbà tí ìjà sì wà wọ́n lè ní Sunny ni wọ́n lè ní kinní kan ni no àwọn ìrírí ayé ń gbà mí ìtàn máa ń wà ó dìgbà kan wọ́n sọ commander di bàbá onítàn ìtàn ló tún máa pa nínú rẹ́kọ̀dù ẹ̀ báyìí nísìn but ó mọ tó ń sọ ìtàn yẹn ló wúlò nísìn so gbogbo gbà yẹn ohun tí mo rí ń bẹ̀ ni pé táwọn èèyàn gan bá fẹ́ fúnra pé kò sí ìjà láàrin wọn ìgbà tí commander fẹ́ ṣe ẹ̀bùn wọn ti kọ́kọ́ ṣọ̀kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ síbẹ̀síbẹ̀ náà àwọn tó fẹ́ dìde túrú àwọn ọ̀tẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n á ṣe máa sọ ọ̀rọ̀ ìjà èmi pẹ̀lú Sunny Adé ó ti parí kò sógun mọ́ kó sọ tẹ̀ mọ́ ìjà mà ti tán.
lẹ́yìn ìgbà yẹn a tún ṣe míì nígbà tèmi èyí tán kọ́kọ́ kọ yẹn mi ò sí ńbẹ̀ èyí tán wá padà kọ padà ni wọ́n wá sọ pé kí la bẹ ìjàkẹ́ ká má rí ká má gbọ́ etí ò gbọ́dọ̀ gbọ́ ibi àlùlù yìí dé ìlú mọ̀ pa lùún ibi akọrin dé orí mọ̀ pa kọ̀ọ̀hún ìjàkẹ́ ká má rí ká má gbọ́ etí ò gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ àlàáfíà ni kó jẹ́ tiwa pátápátá ara mi ẹ̀sà mi so káwọn èèyàn lè mọ̀ pé torí ńgbà tí kọ̀mádà ṣe márèjì fọ́mọ Sunny Adé wá bẹ̀ ó ní tẹ́ǹtì tiẹ̀ ó ní gbogbo nǹkan tó jẹ́ pé ń kọ́ gàdàgbàgàdàgbà King Sunny Adé band níbẹ̀ ẹ tí wọ́n gbà tán tó fẹ́ kí wọ́n tó fẹ́ ṣe bóyá wọ́n fẹ́ ṣe ìgbà birthday commander 70 tán ṣe ẹ wo Sunny ẹ wo so ẹni tí ò bá mọ àwọn tó wá ń pariwo ńgbà yẹn tán bá sì wà láyé wọn á mọ̀ pé dàbàrú ni wá à ń ṣèyàn gidi so but àwọn èèyàn ní òbí Sunny ti bú Sunny ti yẹ kíní kan gbà mo dárí yá lánàá ìwọ ló fi ń bú whereas irọ́ ló ń bẹ ń bẹ àwọn tó ja tiwọn lókàlè tó jẹ́ káwọn ayé mọ̀ pé wọ́n ń bára wọn jà tó hàn sí gbogbo ayé ni Kollington and Barrister náà dẹ̀ dọ́gbọ́n káwọn èèyàn má bàa mọ̀ káwọn èèyàn but face to face ní Kollington ó wá dórí stage. bàbá máa dá sí. bàbá mi ẹja àdúró torí mọ̀ pé ẹ̀yà àti olóògbé Sunny Barrister ìmùlẹ̀ ní ẹ̀gbádùn wọn gidigidi kan mo mú àràmọ́dún débẹ̀ náà bàbá ẹja sọ̀rọ̀ ń pa nígbà yẹn tá à ń sọ yìí a ti sọ̀rọ̀ chief commander sọ̀rọ̀ bá King Sunny báwo ni àwọn tó ń ṣe jùjú ńgbà yẹn náà ṣe rí torí mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà tó ń ṣe jùjú ńgbà yẹn náà ẹ bá mi mẹ́nu kan mọ̀ pé tó ń play jùjú ọmọ ìdílé abẹ́rẹ́ gbogbo ẹ sọ bí ìgbà yẹn náà ṣe rí ìyẹn ìkíní wọ́n á fẹ́ mọ̀ ṣé nígbà yẹn náà ó níbi tó yẹ pé bàbá kọ̀mádà ti ń ṣeré tó yẹ pé bóyá lọ́sọ̀ọ̀sẹ̀ ni àbílẹ̀ méjì lọ́sẹ̀ àbílẹ̀ méjì lọ́sẹ̀ pé sẹ́ni fọ́wọ́ ọ̀dọ́ tó ń wò yìí tí gbogbo ọ̀fin bẹ́ẹ̀ mọ̀ béèrè méjì nìyẹn ẹ bá kàn pọ̀ wọn ní jùjú ńgbà ẹ̀ wọn tó ń ṣeré jùjú ńgbà ẹ̀ náà ìyàwó lọ́wọ́ náà kọ sí wọn sẹ́yìn kí ló ń dún ńgbà yẹn náà ń gbòòrò náà. ẹni tó ṣẹlẹ̀ ni pé nígbà yẹn àwọn èèyàn kan tara ọ̀tẹ̀ dìde ó bẹ̀rẹ̀ látòrí ìgbà tí Délé Abíọ́dún ó bàkẹ́ òun kọrin ó bàkẹ́ Sunny Adé ló bẹ̀ torí rẹ́kọ́ọ̀dù kò sí rẹ́kọ́ọ̀dù mi lè sọ púpọ̀ nígbà yẹn bẹ̀ta lọ́dọ̀ Abíọ́rò ni ọ̀rọ̀ rẹ́kọ́ọ̀dù ti ṣẹlẹ̀ bẹ́yẹn ni ọ̀dọ̀ Abíọ́rò dẹ̀ ni ọmọdé wà ìyẹn Emperor Peter ni Délé Abíọ́dún tán ti fèsì ara wọn láti máa I don't know anything about that. Òjùjú làwọn náà Ṣẹ́gun Adéwálé gan òjùjú lòun náà ń play torí ọ̀dọ̀ Prince Adékúnlé làwọn ti kúrò torí Sina Peter náà lè ó mọ̀ àwa náà ọ̀n bá àwa náà lẹ́nu ẹ̀yìn torí gbogbo ìgbà tán sì wà lẹ́yìn Prince Adékúnlé èmi ti wà lẹ́yìn commander so gbogbo àwọn kan wọ̀nyí nígbà yẹn ayé dùn kò ń ṣe pé bóyá ó kàn wá dùn mí nísìn ni pé àti kó dùn mọ́ mi àwọn onífújì tó ń play nsìn wọ́n ti wà ní nǹkan ẹni tí ò bá fẹ́ ni ò ní fẹ́ wọ́n ti wà ní nǹkan tó jẹ́ pé wọ́n ti ń ṣe collaboration something lóríṣiríṣi nǹkan tẹ́nìkan bá fẹ́ ṣe nǹkan tẹ́nìkan bá fẹ́ ṣe nǹkan wọ́n á pè é síra wọn á kọrin lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ojú ogun lórí bẹ́ẹ̀ náà ni irú ọ̀rọ̀ ti commander àti ti Sunny táwọn wí ẹ̀ but ẹni tó bá súnmọ́ wọn dáadáa tó rìn súnmọ́ wọn tí ì ṣe pé ẹni tó wá sílé wọn láti wá jẹun kó máa sọ nǹkan tí ò rí á mọ̀ pé àwọn pípù yìí kì í ṣe. ẹnìkan tó fẹ́ràn bàbá kọ̀mádà lọ́la tá lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ báyìí pẹ̀lú owó ní bàbá wa Professor Wáìkì Àjàó wọ́n ní táwọn bá ń sọ pé oúnjẹ táwọn jẹ títí dọjọ́ alẹ́ pé bàbá kọ̀mádà gan sọ pé ṣé báyìí ṣé gbọ́n wọn lórí èèyàn bẹ́ẹ̀ yẹn rí wọ́n ní àwọn fẹ́ràn wọn gidigidi gan kí wọ́n tọ́ wọn sọ́nà. bẹ́ẹ̀ náà ló gbúdọ̀ rí tí ẹ rí gbogbo nǹkan wọ̀nyí èèyàn gbúdọ̀ nígbà tí Wáìkì Àjàó ń play obey style lòun dìdí mú toró ní ibi tóun náà ti play kó tó di band leader
bẹ̀ tí ngbà tó mú kì í ṣe pé ó easy fóun náà bọ̀ tóun náà ń dọ̀kọ̀ pé ẹni tí mò ń jẹ lábẹ́ ni ẹni tí mò ń jẹ inú iṣẹ́ tó ń ṣe ní tó produce ní tó ṣe lẹ́tẹ̀mí tí mo ti mú that's why tó bá dọjọ́ alẹ́ ń sìn kò gbúdọ̀ sọ pé commander èèyàn burúkú ni that's why èmi gangan tí mò ń bá yín sọ̀rọ̀ yìí òun náà ó fi nǹkan pamọ́ fún nǹkan ni kì í ṣe pé ó easy fóun náà ó mọ ìrìn tó ń rìn ó mọ àdúrà tóun náà gbà tóun náà tó kẹ́ kì í ṣe tó easy ẹni tó fẹ́ gbà nǹkan lọ́wọ́ èèyàn ní tí mò ń jẹ tẹ́nìkan ń gbà lọ́wọ́ mi so ẹ̀dẹ̀ rò pé ẹni tó ń gbà lọ́wọ́ yà máa wòran. kò ní jẹ́ kó lọ bẹ́ẹ̀ bọ́ táwọn náà mọ ibi tó ń gbàdúrà débẹ̀ táwọn ò rò ó pé kẹ́niyẹn kú. tó yẹ àwọn ò rò ó débi pé ẹni tí ó níṣẹ́ yìí o Ebenezer Obey o kí nǹkan èmi náà ní ìsinmi ò jí ń jọ kí n sọ pé nǹkan kan ṣe é mi tí n bá pè wọn máa tẹ pé bàbá sálàáfíà lẹ́wà Ọlọ́run á bá lọ́ra ẹ̀mí yín o because anywhere even nínú train ní London mo mọ̀ yín bì kan mo mọ̀ yín bì kan ó dàbí pé ẹ̀yin lẹ́ ń lùlù fún lágbájá ẹ̀yin lẹ́ ń lùlù fún ẹnìkan ṣé Sunny ni àbóbè tó bá jẹ́ pé iṣẹ́ mò ń fọ lẹ̀kùn mò ń fọ mọ́tò tàbí pé mò ń ṣiṣẹ́ ìjọba kan wọ́n lè má mọ̀ mí because iṣẹ́ mi ò bọ́ sí gbangba bẹ̀tẹ̀ Ebenezer Obey mú mi jáde sí gbangba yes. Bàbá ìlú oníjùjú nìyí onígbó oníjùjú lẹ lò fún àmọ́ ńgbà tí a ṣe ìwádìí a rí i pé tó bá ń sọ nǹkan onífújì kan tí ẹgbẹ́ gbádùn tẹ́ẹ̀dẹ́ fọ̀rọ̀ ẹ̀ ṣeré àásọ̀rọ̀ nǹkan olóògbé Síkírù Àyìndé Barrister ní ṣókí bá wa sọ ń pa Mr. Fuji fúnra wọn ní díẹ̀ Ṣàlàjì àgbà bẹ́ẹ̀ ni bàbá mi ò lè sọ much because ó máa dùn mo lè máa ké because kéèyàn fi ara ṣiṣẹ́ kiri aláàjì ojúmọ́ kan orin kan ni so ó ṣe rẹ́kọ̀dù kan ní bàbá bẹ́nìyàn bá kọrin torí iná òdùn akúkú fetí ara ẹ̀ gbọ́ ohun à ń jẹ́ kọ́lá ń tà kì í ṣòwe tọ́wọ́n onígàárí lè pa ngbà yẹn tó bá bẹ̀rẹ̀ báyìí kó tó kọrin rárá kó tó ṣe ohunkóhun akọ́júbà Ọlọ́run yìí ìgbà tí ó máa lò láyé ló tó because bóun ṣe kọ́gbẹ̀yìn ni pé òun mọ̀ pé ẹlẹ́gbẹ́ lòun òun dẹ̀ sì pèsè fún ẹgbẹ́ pẹ́lẹ́ tẹ́lẹ̀ mo ti mọ̀ pé ẹlẹ́gbẹ́ ni mí because aláàjì tí mi náà sọ tìyàmí ó lóun ò tiẹ̀ mọ̀ pé ó máa tásìkò yẹn ṣùgbọ́n gbogbo ìgbà tó lò bíi pé wọ́n kọrin ọ̀tẹ̀ yẹn disturbances ló jẹ́ fún disturb kó ríre gbé kó kọrin ìyẹn gangan ni tálájí bá fẹ́ kíyàn pé o kàn fẹ́ kí ẹ lásán pé tàbí kọ̀rọ̀ dà yín pọ̀ akọrin mẹ́wàá kò lè sásàdà nínú orin náà míì tó bá kọ́ kò ní rántí mọ́ pàápàá àní Ọlọ́run má bà ṣe àwúrọ̀ mi jẹ́ o bá ń ròkun rọ̀ sá bá ń darí bọ̀ lórí ọmọ ta ló fẹ́ gbọ́ yẹn nulẹ̀ láàárọ̀ tí ò ní sọ pé orin náà kọ yẹn àbí ẹni tó máa ní ọmọ àlè kinní kan létí pákó oní kinní kan ṣé èèyàn lè máa jí gbọ́ láàárọ̀ so ẹ wò gbà tí aláàjì ti kú ẹ wà wọn orin wọn ẹni tí wọ́n nígbà tí wọ́n dẹ̀ jọ wà ṣe ń pa àwọn méjì ni wọ́n jọ ń ṣe aláàjì kọ́lẹ́tì náà ṣe wà bẹ̀tẹ̀ àwọn tó mọ iye orin wọn ń gbà yẹn mọ̀ àwọn tí ò mọ iye orin Barrister ń gbà yẹn tí ò tí kú wọn wá mọ̀ jù nísìnyí pé ẹlòmíì akọ́dé jókòó akànṣe báyìí pé kí ló dé á ní aláàjì náà èmi ìyàwó mi ní London tá a bá ń play nǹkan kan mi mo ti ń gbọ́ músíkì ẹ̀ńjọ́ kan mo kò bú sẹ́kùn ni mo ní bàbá yìí ti lọ a lè rírú ẹ̀ mọ́ ìyàwó mi ní kí ló dé mo ní iṣẹ́ ìpọ̀ iṣẹ́ tí mò ń ṣe tí mo mọ̀ ni because èèyàn bá ṣiṣẹ́ débẹ̀ yẹn tálájẹ́ bá ṣe rìkọ́dì nígbà yẹn City Hall kílẹ̀ ò tó mọ́ ó ti dé Ìbàdàn ó ti dé gbogbo bí ó ti aláàjì tí mi gan lè sọ ń pa ẹ̀ wọ́n pe máa ń kan ní àgbàmán ó ń gun machine ló fi máa ń ta ló fi máa ń distribute àwọn kẹsẹ̀tì aláàjì máa ń kan wà láti irú bíi sísàlẹ̀ báyìí ló ra deck tó bá operate báyìí músíkì aláàjì ni ó dẹ̀ fi kọ́ ilé tó fi ṣe oríṣiríṣi ọ̀rẹ́ mi kan wà ní Mushin àjọ play òun ní Rasaki aláago là ń pè agogo lòún lò nígbà tó ó rí
ó fẹ́ lè torí aláàjì gan ló fi resign tí ó lago lẹ́yìn òbí mọ́ torí nígbà yẹn bá gbé music wà barista sí báyìí òun gan akọ máa jó sí ijó ẹ̀ á ṣe lóríṣiríṣi kó tó kúrò ní pàtí yẹn wọ́n fowó pè ní o rẹ́kọ̀dù barista tó ti máa tà ń bẹ̀ àìmọye ni bet ẹni tó mọ̀ jó ó ti múrù lọ ọlọ́mọba kó má fẹ́fẹ́ burúkú kù lójú wọn àgbo àwọn kan tán dẹ̀ fi sílẹ̀ kọ́lọ́mọ jẹ́ ò bàjẹ́ kò sẹ́ni tó lè ṣiṣẹ́ kan láyé kápó ojú ò rí ń bẹ̀ torí aláàjì náà wọ́n ṣiṣẹ́ dáadáa wọ́n dẹ̀ bẹ̀tẹ̀ aláàjì náà fi style burú bí burú tán dẹ̀ wá burú ni pé wọ́n fẹ́ kí ṣe àwọn bàjẹ́ wọ́n gba jọ̀bọ̀dì yẹsà tó bá jẹ́ ọmọ lẹ́yìn ẹ̀ tó bá ń ṣiṣẹ́ bí dérójú bí èèyàn ṣe pé dérójú òun pẹ̀lú aláàjì máa ń jà gan ó lè ní aláàjì ló lọ sí di microphone di engine akọ̀sọ̀fẹ́ engineer ni pé ẹ pa máìkì dérójú yìí n tí mò ń bá sọ kọ́ ló ṣe òun ló mọ ọgbọ́n tó máa fi tù ú ó máa àwa káwọ́rọ̀ ó lè máa jójó ijó yẹn ò dénú ẹ o wọ́n ti pa microphone ẹ bẹ̀tí káwọn èèyàn wọ́n bá mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà tí aláàjì bá wà wò pé nígbà máa lu wo aláàjì àti kọrin tó ní kó ti tẹ́ra ẹ̀ lọ́rùn á wà lọ sí di kìnìún yẹn kẹ́ engineer ẹ̀tàn torí tá a dé lójú wa máa lù ìkanra lórí máa lù wọ́n pé wèrè ní ó fẹ́ pé wèrè jìyàn wọ́n pé á lù pẹ̀lú kanra á wá bọ́ sí nǹkan tàlàjì gan fẹ́ ní mọ́mẹ́ǹtì yẹn bẹ̀tẹ̀ àwọn èèyàn ò ní mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà míì tèmi náà bá ń lùlù tọ́gà mi bá ṣe nǹkan tó dùn mí mo lè ní kó tó digi burúkú ọ̀gẹ̀dẹ̀ lówó kókó dàgbà kó tó digi burúkú ọ̀gá ti ṣe nǹkan tó dùn mí náà nìyẹn ọ̀gá náà lè wá òun náà lè múrin tiẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní kọ́ á máa jù sí mi èmi náà máa jù sí wọn àwọn méjì àwọn máa jù sí wa wọ́n wá dẹ̀ di pé bóyá kàn fẹ́ ṣe bóyá wà ní recess or something like that wọ́n dà ní Simoni Ayelabowo ọmọ ajá èmi ló báwí yẹn mo ti mọ nǹkan ó ti mọ reason tó fi sọ̀rọ̀ yẹn àwọn tó kù wọn ò mọ nǹkan tá a jọ ń sọ àwọn ẹlòmíì dẹ̀ mọ̀ but wọn lè dá sí wa because òun ló níṣẹ́ yẹn ó dẹ̀ bó ṣe fẹ́ kó rí ní moment yẹn but èmi carry along àwọn tó wà lẹ́yìn mi ì jẹ́ kó bàjẹ́ mi ì dẹ̀ fàyè mi lẹ̀ but kó má di pé a máa ṣaàgùn síra máa sọ real fún ilé ni kó má di pé a máa ṣaàgùn síra pé kinní kan tó rán ti gba àwọn èèyàn lẹ́yìn mi nígbà náà ọ̀tẹ̀ ló débẹ̀ ọ̀tẹ̀ ló bá dé mo wá wò pé ibi tí mo bá ṣe ìdé náà tá a bá ka méjì mẹ́ta mẹ́rin márùn àárín rẹ́kọ̀dù tí mo ṣe tí gbogbo ayé dẹ̀ mọ̀ èmi gan mọ̀ pé mo ṣiṣẹ́ ńgbà mo wà lẹ́yìn Ebenezer Obey mi ní parọ́ fún mi torí inú mi máa ń dùn gbogbo ìgbà ni ìgbà tí mo kúrò tán mo ṣe mọ̀ àwọn èèyàn wá ń sọ àwọn onílù gan sọ ẹlòmíràn pè mí pé ẹ máa gbọ́ ìlú yín là ń gbọ́ even lamẹ́ríkà máa ń pè mí wá ní ìlú yín là ń gbọ́ yìí láìfù yìí ṣé ẹ lè lùlù báyìí mọ́ màá ní ẹ jẹ́ ń gbọ́ èmi máa lù mí àdàbí pé àpáàrà ló ń sán but àdúpẹ́ lọ́dọ̀ lọ èmi ò mọ̀ bẹ̀tí mo fi kárakára gbogbo ara gbogbo ìwé mi pátápátá kí n tó ṣe 40 kí n tó ṣe 50 ibẹ̀ mo ti lò mo dẹ̀ ṣiṣẹ́ iṣẹ́ gidi. bàbá Simoni ìṣúná dókè bàbá mi nígbà tó wá di pé ẹ ń lùlù fún bàbá Commander Ebenezer Obey ẹ ti yàn náà bó ṣe jẹ́ pásìkò ló tó. bẹ́ẹ̀ni. ṣé kò wá sí olórin kan tó jẹ́ wọn tó wà tẹ̀wọ́ pé bóyá torí kò sẹ́ńtẹ́ fẹ́ lùlù nígbà yẹn tẹ́ ẹ̀ lùlù fún iṣẹ́ ọwọ́ yín gbé yín wọbẹ̀ ṣẹ́yìn lẹ́ẹ̀dẹ́dì wò pé ẹ̀ lùlù wọn lè fi pẹ́ di ara ìlú òyìnbó ni àbáwọn ìlú irọ́ o yìí ṣe pé mi ò lùlù wọn ìlú òyìnbó tí mo wà náà ìlú mò ń lò títí dì sí o ó dàbí ọjọ́ kan àwa pẹ̀lú Commander là ń sọ̀rọ̀ ní pálọ̀ láàrin pé àyàn gbogbo báńdì ní oníkálukú kan sọ tiẹ̀ oníkálukú ń sọ tiẹ̀ nígbà táwọn fi lọ sí pé àwọn fẹ́ lọ fún gospel pé ẹni bá fẹ́ tẹ̀lé wọn kó tẹ̀lé wọn mo ní ẹskísà èmi ń lọ gẹ́gẹ́ bá ti kọ̀wé rẹ̀ ṣùgbọ́n ó dá mi lójú pé iṣẹ́ tí mo ṣe lọ́dọ̀ yín a máa bá mi lọ èmi ò rẹ́dì láti bá yín jà o mi ì tó bẹ́ẹ̀ o bẹ̀ tí n bá ṣe dáadáa nínú iṣẹ́ tẹ́ dálẹ̀ tí mo dẹ̀ participate ń bẹ̀ màá rí aláàánú dá mi lójú débẹ̀ mo sọ bẹ́ẹ̀ fún ọjọ́ náà mo ní tí n bá ti ṣe dáadáa níbi iṣẹ́ yín mi ì ní rí aláàánú tó bá wù yín tẹ́ bá fi pé mo entitled fún nǹkan ẹ fún mi tó bá dẹ̀ fi pé mi entitled fún nǹkan kan
ṣé bàbá sọ pé òun fẹ́ disband band yẹn gbà yẹn tó fẹ́ ṣe gospel. wọ́n tẹ̀ ti disband ni. or disband ẹ̀. Yes. okay kò lè yọ àwọn ará ilé náà. wọ́n ti disband ń gbẹ̀ pé àwọn ti ń lọ pé gospel làwọn fẹ́ play ẹni bá fẹ́ ká lọ kó tẹ̀ ká lọ mo dẹ̀ mọ̀ pé mo wá wò pé kíní torí mo mọ ohun tá à ń bá bọ̀ àwọn èèyàn ò tiẹ̀ fẹ́ kí kọ̀mádà kúrò lórí stage ara adẹ̀ ń wò pé bóyá medical ló fà á but síbẹ̀síbẹ̀ ni wọ́n sì ń lọ church wọ́n dẹ̀ ti ń lọ tipẹ́tipẹ́ ọ̀dọ́ èmi nígbàgbọ́ ní ọlọ́run torí ní tí ọlọ́run ṣe láyé mi ni mo fi wà títí dé ní ilé ni but wọ́n believe nígbàgbọ́ yẹn torí tó máa ń lọ èmi jọ mọ nǹkan tó le tó bá ń lọ wọn tiẹ̀ kí ń mú mi dání wọ́n lè ní tí n bá débẹ̀ máa mu sìgá èmi ò kú bẹ́ẹ̀ ṣe ń wò mí mi mú gbórí mi mọ̀ bó ṣe ń ṣèyàn mo láwọn ọ̀rẹ́ tó mú lóríṣiríṣi o tí mo máa wà láàrin mo ò mú rí bẹ́ẹ̀ tí mo mọtí mo mu sìgá bẹ́ẹ̀ tán bá ti ń lọ ńgbà yẹn àwọn kan máa mutí wọ́n máa mu sìgá torí tèmi ò ní ṣe láéláé ohun tí màá máa ṣe téèyàn ò ní lè rí mi pẹ̀lú tí màá máa sá pamọ́ sí kọ́nà kan mi ò ní báyàn ṣe láyé tán bá ti ń lọ àwọn kan wà gbogbo tí wọ́n fẹ́ kí wọ́n ṣe torí pé wọ́n fẹ́ gbókùn wọ́n á tẹ̀lé wọn lọ wọ́n á dẹ̀ lọ máa ṣe lẹ́yìn èmi ò lè ṣe so èmi ń ṣe tèmi ní gbangba gbogbo tí even gbogbo àtà a máa ń ṣe meeting lórí ọ̀rọ̀ kọ̀mádà nígbà tá a wà pẹ̀lú wọn a ní kọ̀mádà ò ṣe báyìí fún wa kọ̀mádà ò ṣe báyìí fún wa ẹni kan ṣe kíní kan máa ní ẹ̀yin pípò yìí kí ló ń ṣe yín pàápàá kọ̀mádà ò sọ lọ́rùn èèyàn bíi tiwa náà ni ẹ jẹ́ àlọ́ bá wọn ká ṣàlàyé fún wọn ohun tá a bá fẹ́ ká ṣàlàyé fún wọn kíní kan tá a bá ti ń sọ tán nú mọ́tò àyè àwọn kan bàbá ti ń gbọ́ nílé pé kíní kan ọjọ́ kan wá pé meeting wọn ní abẹ́ lọ play nìbàdàn àṣà play nìbàdàn náà wá ní chief commander Ebenezer Obey ní àwọn adé premier hotel mo rò pé àti ẹ̀ máa play ni mo tiẹ̀ dé Maryland torí bẹ́ẹ̀ láti máa ń pàdé ní táìmù yẹn ọ̀gá wa ló ní ilé epo yẹn ajib mo wá ibẹ̀ la máa gbé mọ́tò wá sí nígbà tí máa débẹ̀ mi ì bá wọn mọ́ ó kàn yín lára. mo kí mọ́tò mọ́lẹ̀ mo lo 504 gbà yẹn mo dé Ìbàdàn mo tẹ̀ tó kọjá lára wọn ní ókùdé kan wọgo toll gate bá lọ síbẹ̀ kọ́mọ́dá tó ṣàlàyé pé ẹ̀yin èèyàn ohun tó afẹ́ ṣe play o àwọn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ni pé òun fẹ́ mọ bí báǹdì ṣe rí bóyá òun ló ní báǹdì ni o bóyá Simoni ló ní báǹdì ni o bóyá kinní kan ni o kinní kan àyà mi já gírì kí mo ṣe kí ló happen àwọn kan báyìí ló ṣẹlẹ̀ àwọn kan báyìí ló ṣẹlẹ̀ mo ní bàbá yìí ṣe gbọ́. mo wá ní ọ̀rọ̀ tá à ń sọ yìí favour yín ni èmi mo ní ká lọ don't let us murmuring èyí tá a murmuring tó ká máa sọ pé kinní kan ṣe jẹ́ ká lọ bá bàbá. kakúnyànnà náà fún yín bó ṣe wà ló ṣe. bàbá yìí ò dẹ̀ ń ṣe èèyàn burúkú ẹgbẹ́ bá ṣe ń sọ yìí àwọn tó kó mọ́ra tán senior wa àwọn lèèyàn burúkú mo dẹ̀ ń sọ́dọ̀la oníkálukú dẹ̀ jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ àwọn tán kó mọ́ra náà tó jẹ́ international brothers because àwọn ìgbà táwọn adé náà change ẹ̀ sí inter-reformers band so ọmọdé àbá ni mo ní ẹskísà bá nawọ́ sókè mo ní tó bá jẹ́ yẹn ni tó rán ní látọ̀jọ́ yẹn àìdá kí n máa kó báǹdì lọ tí n bá dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ kí n fi báǹdì lẹ̀ fáwọn mo ní ẹskísà ó dà bẹ́ẹ̀ kì í ṣe n tó burú jù àtọjọ́ yẹn mo ti ń ronú àwọn ìgbésẹ̀ tí máa gbé mo ní nínú gbogbo wa tá a jókòó yìí pátápátá ẹni tí ò bá sọ̀rọ̀ bàbá yìí lẹ́yìn inú wa kó náà ká sókè mo fẹ́ rí. ẹ̀rẹ̀ tó bí 30 àbí. bí 20 something ẹ̀ náà ni wá ló bá di wò mí wò mo ní ẹsikísà tí mo sọ lẹ́yìn yìí ni pé kinní kan jẹ́ ká bá yín sọ̀rọ̀ pé nǹkan tá a bá fẹ́ tàbí tó kù dé káàtó kì í ṣe gbogbo ẹlẹ́lẹ̀ mọ̀ àwọn tá a dẹ̀ jọ ń ṣiṣẹ́ papọ̀ wọn sọ̀rọ̀ tọ̀rọ̀ fún yín tó yẹ ká ṣe ẹ̀nẹ̀ mo ní sọ bọ́n ṣe wá gbé kalẹ̀ iwájú yín nítorí káwọn lè bá àríjẹmọ́dàrú ni wọ́n n tèmi sọ lẹ́yìn yín ni mo sọ bẹ̀tẹ̀ ẹni tí ò bá ti bú yín tí ò dẹ̀ sọ̀rọ̀ yín lẹ́yìn tí ò sọ̀rọ̀ yín láì dáa kó náà ka ẹ̀ sókè mo fẹ́ mọ ẹni náà kò sẹ́ni tó lè sọ láti gba yẹn tó wá wò pé instead kémi pẹ̀lú bàbá ẹ̀
kájà tó a di pé tàbí kó kàn déédéé wò mí sùsùkò ní má wà mọ́ ọlọ́gbẹ̀ni torí wọ́n ti ń bá lọ́bẹ̀ torí èmi ò ní parọ́ fún yàn bẹ́ẹ̀ yẹn fọ̀bẹ sí mi lọ́rùn máa sọ ohun tí mo fẹ́ sọ so àtìgbà yẹn wọ́n gbàyàn lé mi lẹ́yìn pé bí ara mo lẹ́ni tó ń bá kì mí tẹ́lẹ̀ o wọ́n tó wá gbàyàn náà ní wọ́n ní àìbámọ̀ ara ò kì í sòkúta tó bá rẹ̀ kẹ́nìkan máa ẹni tí mo gbà sẹ́yìn mi náà lùlù dáadáa lẹ́yìn mi tẹ́lẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ tó ti ń di bí ọ̀tẹ̀ lára nǹkan tí mò ń sọ tá à ń jọ ń sọ nu mọ́tò nìyẹn tó dé pé a máa sọ́ra tá a bá lù lórí stage ká máa sọ́ra ẹni tí wọ́n lọ gbà wá tí mi mọ̀ tá a jọ abẹ́ta kí n mi ṣe ń bá bọ̀ láti 70s tí mo ti jọ yìí kí n dẹ̀ gbára rẹ̀ lọ bẹ́ẹ̀ ó má di pé ojú ọ̀tún kan fọ́ etí kan di torí mo mọ̀ pé ibi tó ń lọ gbẹ̀yìn nìyẹn because ẹni náà fẹ́ falẹ̀ mọ́ ẹnìyàn fẹ́ falẹ̀ mọ́ kódẹ̀ tó dà bẹ́ẹ̀ ní orúkọ ọ̀gá mi rèé o Ebenezer ní ìlọlọ́run ràn mí lọ́wọ́ dé mo yà tètè gbá tèmi lọ mo dẹ̀ báyọ̀nú Ọlọ́run pàdé sóyìn sà mo báyọ̀nú Ọlọ́run pàdé because ọ̀rọ̀ tí mo sọ níjọ́ náà lọ́hùn Ọlọ́run gbà torí mi nílùú òyìnbó yẹn mi lóṣù mẹ́ta tí mo fi dọmọ nílùú London yẹn níbẹ̀ kábíyèsí Olódùmarè títóbi rẹ̀ Ọlọ́run mi lóṣù mẹ́ta because èmi tí ẹ̀rù pọ́n lù mí jìbìtì ni torí bí ọ̀nà tí mo gbà ọ̀nà ìyanu ni ó dàbí pé tí n ti sọ yẹn pé ìwọ Ọlọ́run tí n bá ti ṣe dáadáa nínú iṣẹ́ Ebenezer Obey màá bá láàánú pàdé bẹ́ẹ̀ tí n bá ṣe dáadáa mi ìnira láàánú lọ́tún lósì títí di mo ṣe ń bá yín sọ yìí òun náà ni mò ń jẹ mi ò. bàbá Simoni ẹgbẹ́ ìlú Amẹ́ríkà náà rí. mo gba Amẹ́ríkà rí èmi pẹ̀lú ńgbà yẹn mi pẹ̀lú ọ̀rẹ́ mi Rasaki tó ń bá Alhaji Timi lájọ lọ sí Amẹ́ríkà tá a jọ gbé l'Amẹ́ríkà ìgbà yẹn ní ara sàn ní òòyà ńgbà yẹn lọ́hùn so ńgbà tá a padà sí Nàìjíríà mo tún ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò eléyìí àwa ọ̀dọ̀ Monday John àdẹ̀bá ṣiṣẹ́ ńgbà yẹn a ṣe rẹ́kọ̀dù gan ńgbà yẹn ó dẹ̀ ní àwọn company tá a bá rọ̀ nígbà yẹn Monades record Monades tailoring Monades ó pọ̀ tó yẹ pé ibẹ̀ láti ń ṣiṣẹ́ kó tó di pé even governor Tinubu nígbà yẹn lọ́hùn àwọn náà street tí mo gbé làwọn gan gbé ní Westmore Street ní Chicago gbà yẹn so kó tó di pé wọ́n á ṣe governor wọ́n mọ̀ mí nígbà tí Wasiu Ayinde tó ń ṣe marriage fọmọ ẹ̀ tó dẹ̀ ń ṣe 50-something years anniversary nígbà yẹn lọ́hùn mo wà ń bẹ̀ mo kàn lọ kẹ́nìkan mo wá sí year 2016 or something like that bóyá 2013 tó ń fẹ́ máa introduce everybody síra àwọn kìnnì kan òyìnbó tí mo kọ́ fẹ́ òun ló gbé gbogbo àwọn records tí Wasiu Ayinde tó ṣe torí gbogbo ìgbà tí Alhaji Wasiu Ayinde wà ní ọ̀dọ̀ Barrister tán ìjọ wà tí ó ti dàbáǹdì tiẹ̀ lẹ̀ àwa ti wà pẹ̀lú commander pẹ̀lú nígbà tó wá dàbáǹdì tiẹ̀ lẹ̀ tó ń play ní Stadium Hotel ìyàwó mi òyìnbó ó máa wá tó yẹ pé èdè Dutch la máa ń sọ ní Amsterdam òun ló ń kó gbogbo àwọn lifestyle because ìyẹn like ìlú gan tó máa wá ra ìlú gbogbo bàtà ra everything ló wá ní bọ́bọ́ tó ń kọrin yìí òun sọ láìkẹ́ kíní kankan ó rẹ̀ máa ń dé sọ́dọ̀ àwọn èèyàn ń bí torí àwọn èèyàn wà ní Odùduwà as an engineer ní Toyota gbà yẹn so wọ́n ti láìkẹ́ gbà yẹn ló ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ eré ìwà kẹjẹgbẹ́ pẹ̀lú àtẹ́wọ́ eré ìwà kẹjẹgbẹ́ system lórin tiwa so orin ẹ̀ ń gbà yẹn rẹ́kọ̀dù yẹn ìyàwó mi ló lọ promote akíní ẹ̀ tó ṣe nínú drum paper ní Amsterdam nígbà yẹn tó bá kọ́ rí mi báyìí òyìnbó yẹn ló máa kọ́ béèrè lọ́wọ́ mi dọ́là because ọmọ tó ṣe inú life òun because ibi tí mo gbé iṣẹ́ ìlú dé Ọlọ́run ló gbé débẹ̀ o so mi ò fi ṣeré bí mo dẹ̀ ṣe ń lọ tí n ti sọ fún kọ̀mádà pé àwa ń lọ o lórúkọ orúkọ yín Ebenezer ní ìlú Ọlọ́run ràn wá lọ́wọ́ dé o Ọlọ́run dẹ̀ gbà fún mi ó wo ọlá àwọn kan tí mo ti ṣe mi dẹ̀ jẹ nìkan lẹ́sẹ̀ mi dẹ̀ even gan bí ọ̀gá mi mo ti kékeré wọ́n ti fojú mi rí tó mi rí wọn fín rí mo tún lọ lóyìnbó mo tún padà dé mo tún wá wọn rí
torí tọ́lọ́run bá ṣe ẹni Ọlọ́run bá Alhaji àgbà náà ló kọ lórin ó ní ẹni tọ́lọ́run bá ti ń bẹ lẹ́yìn fún onítọ̀hún ò gbọdọ̀ jà torí ìwọ kọ́ Ọlọ́run ló bà sírí ẹ̀ ló gbogbo nǹkan tó ṣe láyé Ọlọ́run ló bà sírí ẹ̀ débẹ̀ kò wá sọ pé mo tó yìí wá fẹ́ dájà Ọlọ́run á máa wò ẹ̀ràn ni o torí wọ́n nítorí ọ̀pọ̀ èèyàn la ṣe dá ẹ lọ́lá torí kíni torí tálíkà la fi bùkún ẹ so ọ̀rọ̀ pọ̀ níwèé kọ́bọ̀. ṣé bàbá báwo ni àwọn eléré ìsìn pẹ̀lú àwọn onílù oríṣiríṣi nǹkan la máa ń gbọ́ wípé kò sí ìrẹ́pọ̀ rẹ̀ ẹ̀dẹ̀ ti sọ náà wípé ojú tí náà ṣe rí ìmọ̀ràn la fẹ́ gbárùn àwọn tó ń lùlù lẹ́yìn àwọn olórin sí irú ìgbésẹ̀ ò lẹ́rù bọ́ lè gbé táwọn náà fi lè rí tó dáadáa tó fi lè gbáyé rẹ̀ bẹ́ẹ̀ náà ṣe ìsà. tó ṣẹlẹ̀ ńbẹ̀ náà nìyẹn ó pẹ̀lú nǹkan tó gbé mi wá sí Nàìjíríà ìwé tí àwa ènìyàn àwa tá à ń lùlù nígbà tiwa àwọn ọ̀gá náà mọ̀ pé onílù jẹ́ kókó bẹ́ẹ̀ tí àwọn èèyàn sọ dà nísìnyí lónílù fi jẹ́ nǹkan kan mọ́ bọ́n ṣe pera wọn níwájú àwọn ọ̀gá tó ń pera wọn lọ́gàá kì í ṣe gbogbo wọn náà ni ò dáa bí wọn bá dáa ìwọ náà má post stubbornness because òun ló ní kíní ìwà báyìí àjọjẹ partner ni wá tọkọtìyàwó ni onílù àtolórin tọkọtìyàwó ni wá ẹnìkan ò lè ṣe láìsẹ obìnrin ò lè wà láìsọkùnrin kó lóun fẹ́ bímọ kò possible so torí pé ẹ wá jọ wà bẹ́yẹ oníkálukú á mọ àyè ẹ̀ wàá dẹ̀ ṣiṣẹ́ ẹ̀ dójú àmì wàá ṣe nǹkan tó yẹ kó ṣe bẹ̀tì ńgbà tí ọ̀gá bá ti ń wò pé eléyìí bóyá ológògóró ni tó ń wò pé àsìkò iṣẹ́ kò ní díbẹ̀ ọ ti pé Ọlọ́run ti ń fààyè gbà wọ́n ìgbà yẹn ló máa rántí pé ọ̀gá lè ní ẹni tó lead yẹn lè ní òun la máa ń pè lọ́gàá ó lè ní ìgbà báyìí ní kẹ́ ṣe nígbà báyìí ó báyìí ní kẹ́ ṣe nígbà báyìí o a máa ní orí ẹ bàjẹ́ ìgbà tá a bẹ̀rẹ̀ ṣé nígbà tẹ́ bẹ̀rẹ̀ yẹn ibi tẹ́ ẹ̀dẹ̀ gbédé yẹn ṣé ó dẹ̀ yẹ kó bàjẹ́ ńbẹ̀ ni bẹ̀tẹ̀ àwọn ọ̀gá yẹn máa ń lọ lóríṣiríṣi ní gbogbo ìgbà ládùúrà ní tó ní fa ní tó oríṣiríṣi làwọn náà máa gbà láyè pé gbogbo àyẹn bẹ́ẹ̀ ló yẹ kẹ́ fi ilẹ̀ fún wọn torí wọn ò fẹ́ kó bàjẹ́ ìwọ lè lọ sùn léǹtì ẹ̀ gbogbo ibi tó tojúbọ̀ kan tó wọn fẹ́ jọ̀gà lẹ́jọ́ kọ́ lẹ́jọ́ kojúbọ̀ so àwọn èèyàn wa bó bá ṣe wá present máa torí pé ẹ ti jọ bẹ̀rẹ̀ tàbí pé ẹ ti jọ ṣe kinní kan kò lè sọ fún ẹ kò lè bá ẹ sọ kò lè bá ẹ ṣe nǹkan kan òun náà máa think otherwise pé ọlọ́gbẹ́ni but tó bá rí mọ̀ pé ó wà competent gbogbo nǹkan ló máa fi lò ẹ́ bí ọ̀gá mi ṣe le tó Ebenezer Obey bó ṣe le tó lé ọkùnrin tó le ni ọ̀gá le so ṣùgbọ́n ó bá ti rí ẹ pé irinṣẹ́ ni ẹ kò ní fẹ́ ṣeré o kò dẹ̀ ní àbíṣẹ́ ó mọ̀ pé òun múṣẹ́ òun dáa òun mú gbogbo nǹkan ṣe so but àwọn tó kù bá ṣe ń ṣe òun ló jẹ́ mi ò lè blame wọn because mo rí many things èyí tí mo wá láti wá ṣe pé a rí àwọn tó gbọ́ nípa pé a fẹ́ ṣe inauguration fún torí èmi ń béèrè lọ́wọ́ wọn pé àwa gbé onílù bó la wà àwọn tíátà bá wa lẹ́nu ẹ̀ ni ọ̀gá Bello nígbà tó wà lẹ́yìn àwọn alúwẹ̀ gbogbo wọn tán wà lẹ́yìn bàbá Mèrò tán wà gbogbo gbà yẹn àwa ti wà lẹ́yìn Ebenezer Obey bọ̀dá ọ̀gá Bello táwọn Mr. Bayo àwọn náà mọ̀ wá àwọn náà kéré púpọ̀ ń gbà yẹn irú àwọn Fẹ́mi wọn tí ẹ̀ tí bí wọn rárá gbà yẹn so Fẹ́mi Adébáyọ̀ gbogbo wọn bẹ̀tà wọn múra ṣiṣẹ́ yẹn wọ́n dẹ̀ ṣe títí wọ́n gbé wọnú ìjọba with their education kì í ṣe gbogbo àwọn onílù náà ni ò kàwé àwọn náà kàwé but bí ọ̀tẹ̀ bí nǹkan òun ló jẹ́ káwọn onílù lọ sẹ́yìn bẹ̀tà wá ti wò débi pé bó la ṣe fẹ́ wọlé síjọba lára káwọn náà tiẹ̀ bájọba dòwò pọ̀ torí kò sí tán ṣe láyé tó nílò ní sí ń bẹ̀ bẹ̀tì tán bá wá ṣe nǹkan rí bóyá ní industry bóyá entertainment kí náà wọ́n tún ń pè wọ́n ní commissioner for kinní kan entertainment commissioner for àwọn tó ń fò lórí kinní kan àwọn tó ń ṣe sport gbogbo kò sọ nílùú gangan kò sọ ní gangan kò tó ní kinní kò sí nílùú tá a lè pè ní drum association níbẹ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ní gbogbo àwọn tó wà wájú yẹn kò sí bọ́n ṣe fẹ́ dárúkọ wọn tó nílò ní síbẹ̀ ìyẹn ló bẹ̀ mí wá láti London pé ẹ jẹ́ ká bá wọn débẹ̀ adẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run because àwọn tó jẹ́ inú àwọn tó ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́
ètò tán ṣe ńgbà yẹn náà a rí justice nínú wọn a dẹ̀ rí àwọn commissioners nínú wọn tán mọ̀ pé àwọn people yìí tán fẹ́ ṣe ó dà because àwọn kan nínú wa tán wà lókèrè wọ́n ń believe pé àwọn tán ṣe lọ́dọọdún àǹkárá ni wọ́n ń kó kiri àǹkárá yẹbẹyẹbẹ ẹlòmíì kò tiẹ̀ rí sí gbogbo tán ṣe yẹn wọn dá wọn lóhùn wọn ní ẹ ṣe lọ́dún tó kọjá àrí nǹkan kan tẹ mú jáde ńbẹ̀ ẹ ti ń ṣe é tipẹ́ àwọn branches kan bẹ àwọn kan bẹ lágége àwọn kan bẹ ní wókè gbogbo yín ẹ ní bọ́dì tí bọ́dì yẹn la bá wá tọ́lọ́ ní gbà fún wa pé kó jọ even síbẹ̀síbẹ̀ náà wá yẹn ṣe pé ẹnìkan ló fẹ́ jẹ́ president ẹnìkan ló fẹ́ jẹ́ ọ̀tẹ̀ náà wà ń bẹ̀ ẹnìkan ò gbọ́dọ̀ jẹ́ president èmi ni mo jẹ́ mo pè wọ́n ní ẹ wá ó ti tó gẹ́ déròjú kí ni ó gbọ́dọ̀ bàjẹ́ ìwọ náà ti ṣe president rí báyìí ló gbọ́dọ̀ ṣe báyìí ìgbà táwọn mi fẹ́ gbọ́ yẹn ìgbà táwọn ń ṣe a sì ń yapa lọ nìyẹn èmi ò bá yẹn wá à ń láti cooperate ká tẹ̀lé àwọn tó ń ṣe ká dẹ̀ fọ̀nà hàn wọ́n pé ibi tá a fẹ́ gbé gbàre ṣé ẹ fẹ́ aníkẹ́ lọ bẹ̀ kẹ́ lọ jẹun ni ẹ ó dìgbà tẹ bá ṣe tó bá jiná lẹ tó lè máa jẹun náà ṣé àwọn Báyọ̀ Sàlámì gbogbo wọn ń sìn àti Latin gbogbo wọn ń sìn ẹ wo bí tán ti bá dé ń sìn àwọn náà ti dèèyàn bẹ̀tẹ̀ nígbà tán ti ń forí rugi tán ń ṣe gbogbo ẹ̀ tán ń forí lónú tíátà wọn bẹ̀tẹ̀ wọ́n ṣe gbúrúgbúrúgbúrúgbúrú wọ́n dẹ̀ bá débi tó dáa káwọn náà lè bá débi tó dáa làá fi sọ́pọ́ọ̀tì wọn àkùdọ̀kú sójú ọ̀nà náà kì í ṣe gbogbo wa náà ní òkàwé àwa náà kà díẹ̀. ẹ ṣé bàbá mi ẹ rí i pé tí mo bá ní kémi àti bàbá kájọ máa mú lọ bẹ́ẹ̀. ó dàárọ̀ la. eléyìí tá a ṣe yìí apá kìíní ni torí pé ibi tí mo sì fẹ́ mú bàbá lọ gan ó sì wà àmọ́ inú mi dùn pé ẹni bọ́ ṣe gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ̀yìn olólùfẹ́ wa náà tẹ̀ ń béèrè mo rí i pé ẹ rí ìdìmú ẹ tún gbà mí bẹ́ẹ̀ gan lọ bí bàbá ṣe bẹ̀rẹ̀ àbá bẹ̀rẹ̀ títí bọ́ ṣe kékeré débi tó bá dé èyí tẹ fẹ́ gbọ́dọ̀ kí báwọn tẹ̀lé ṣe pàdé chief commander Ebenezer bẹ̀rẹ̀ bọ́ ṣe sọ wọ́n dẹ̀ sọ fún yín náà bọ́n ṣe fi bàbá lẹ́gbẹ̀ẹ́ kò sí ìjà kò sí nǹkan wọ́n ò gbé àsìkò tó àwọn dẹ̀ ṣe kí ni àwọn sún àwọn fi lọ ní London lọ́dún kan náà ti fi gbé nǹkan lè ṣe káàkiri adúpẹ́ lọ́wọ́ bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín gan. ẹ ṣé gan ni o. àwọn olólùfẹ́ yín gan dúpẹ́ lọ́wọ́ yín. pẹ́ fún wa ní ìtẹ́ ń gbé tẹ́tíwádìí pé onílù yẹn fẹ́ sọ́ di strong as Ọlọ́run á fún yín ṣe. àmín. torí pé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ ńláńlá ni ó dẹ̀ gbọ́dọ̀ wà lókè bẹ́ẹ̀ yẹn ni iṣẹ́ ni ẹ̀yìn rárá kò sí nǹkan tí èèyàn máa ṣe láyè tí ò ní sílùú ń bẹ̀. àdúpẹ́ lọ́wọ́ yín sà. tẹ́ bá dé London náà tẹ́ bá kàn ara London. God bless you. lágbára Ọlọ́run á jẹ́ gbọ́ ọmọ yín náà ẹ jèrè wọn. àmín o. Ọlọ́run á dẹ̀ bá a ṣe ẹ̀gbọ́n yín tí a mi yù ọ mo rí pé ìmùlẹ̀ gidi ní náà bàbá mi tó dáa ni. mo rí bàbá ẹ bá mi kí àwọn olólùfẹ́ yín pé láìpẹ́ láì jìnnà ń pé àtúnyẹ̀wò àmọ́ kí ó tó di pé màá fẹ́ kẹ́ bá mi fi ìkan náà wọ̀n lù yẹn kẹ́ bá mi fi kẹ́tù bá mi fi kí wọn kó tó di pé a ní dọjọ́ mi. ẹ ṣeun sàn. gbogbo ọ̀nà náà ló gbà wá lórí ẹ̀ torí pé Ọlọ́run ó fi kẹ́ wa ó dẹ̀ fi rọ̀ wá lọ́rùn. bàbá Wasiu kọ́ ló lù àwa ti lù onílù ẹ̀ ló béèrè tá a wí ngbà náà lọ́hùn kọ́lọ́hún kó forí jì alàgbà yẹn Àyàndíyà ló ń jẹ́ òun ló lù sínú rẹ́kọ̀dù wọn àbẹ̀tà wa ti lù sínú rẹ́kọ̀dù tiwa pé àfẹnitá bá sọ fún àfẹnitá bá fi hàn ló lè mẹ́dìyẹ funfun nínú ata so ohun tá a lù ń gbà yẹn nìyẹn òun wá fi bẹ̀rẹ̀ rẹ́kọ̀dù tiwọn ẹ̀gbọ́n yẹn dẹ̀ béèrè tó ẹni yẹn jù mí lọ òun ló béèrè lọ́wọ́ mi pé Simoni kí ló lù nú rẹ́kọ̀dù yẹn mo á ṣàlàyé fún wọn pé òun wá fi bẹ̀rẹ̀ rẹ́kọ̀dù wọn lónìí. ìtọ́ni yẹn bàbá ẹ kò yé wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ tí yànnà náà fún wa kò yé wọn ṣùgbọ́n ẹni tó lù ó mọ̀ bẹ́ẹ̀ kò kàn sí láyé mọ́ ni ẹ̀yìn Wasiu ló dẹ̀ ti lù so gbogbo àwọn fans wa tán ti ń faramọ́ nǹkan tá a ti lù tán dẹ̀ ti gbọ́ Ọlọ́run á túbọ̀ jẹ́ kí kán lè máa gbọ́ ẹ̀mí gbogbo wa jogun o covid ò ní pa wá o a dẹ̀ ní iṣẹ́ fẹ́ ni ẹlẹ́mi gbogbo àwọn tá a wá jọ wà lókèèrè tá a lọ ṣiṣẹ́ níbẹ̀ wọ́n ní ilé làbọ̀ sí mi oko a padà sílé láyọ̀ àtàlàáfíà wọn à ní gbòkú ẹnìkan kan wá sílé o ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ wá wà Nàìjíríà náà àtònílù ni o àtòlórin ni o
ọlọ́run á máa ràn gbogbo wa lọ́wọ́ àtàwọn tó wá rìkọ́ọ̀dù wa lénìí Nigbati tẹlifíṣọ̀n a máa rí wọn bá because ìgbà tèmi náà mi gbọ́ rí bẹ̀tí ìgbà tèmi náà délé tí mo rí wọn wọ́n wá sí Ìbàdàn wọ́n dẹ̀ sọ fún mi pé àwọn ń bọ̀ láti wá rìkọ́ọ̀dù wọ́n dẹ̀ wá wọ́n ṣe bẹ́ẹ̀ ọlọ́run àtúmọ̀ máa gbé wọn lọ́wọ́ sókè ẹ ṣé gan ni God bless you. bàbá mi wàá mọ̀ bóyá tẹ bá dé pé torí káàkiri lọ tí ń wò yín ọmọ mi yẹn lè fẹ́ kí yín wọ́n lè fẹ́ kàn sí yín ó lè ná àwọn kankan náà tó tún fẹ́ bí yín náà bóyá tẹ bá ní àgbo tẹ fẹ́ fún wọn bóyá tó lè rí yín sí mi ìmọ̀ọ́sẹ̀. ṣé ní ibi ń gbé fóònù nọ́mbà yín. ọ̀dà mi pé fóònù nọ́mbà mi ò tiẹ̀ àwa ṣe bẹ́ẹ̀ mọ́ sórí but. àmọ́ wá tó bá yẹ pé ẹ fẹ́ wọ́n á rí lórí amóhùnmáwòrán bẹ́ẹ̀. ní ẹ̀mí á fún yín wọ́n á rí lórí amóhùnmáwòrán bẹ̀tì nílùú òkè lọ́hùn náà màá tún fún yín náà wọ́n á rí lórí amóhùnmáwòrán ẹ lè ṣe papọ̀. God bless you. mo dúpẹ́ lọ́wọ́ yín gọ́sà ṣe ẹ pẹ́ fún wa. bàbá ẹ má ìlú tún fẹ́ èjìrò yìí la ẹ fún mi nǹkan kan èjìrò yìí lẹ ẹ pé kíni. kò jẹ́ bó ti jẹ́.